mo fẹ́ kẹ́ dá wa lóhùn ní àjọ àná ni wọ́n sin ex-wife yín. Òní ṣe service of spirit. Okay. Òní ni wọ́n sin ex-wife yín. Now, a reason nìkan tó get of course the public worried. A gbọ́ tí obìnrin kan tó ń pariwo your father loves you. Your father loves you. And they re-agitation from ọmọ yín ọkùnrin tó ṣàrùn wà agitated. Kò wà ready láti have it. Ìjẹ́ lè sọ fún wa kí ni what is it that why did they have to and of course we saw people typing pé ẹni mímọ̀ yìí ni. In fact some people said it's one of your siblings, your sister. So àtẹ̀túrí nínú fídíò yẹn tí ó àtúrí nínú fídíò yẹn tó ń go round pé ẹ try láti ní conversation video call which was I think was kind of either rejected or skeptical. Ẹ fún wa what is kí ló ń ṣẹlẹ̀? That's it. Mo kàn sọ nǹkan tó ń cause brouhaha yẹn but kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Why are people saying terrible things about you as per that video tari? Fídíò tẹ́rí yẹn n tó fa dáàsì ní ohun tí ọmọ ẹ sọ ní àná tó báyìí pé ẹrí tí ọmọ ẹ sọ ní àná níbi service of son pé bàbá wọn fi àwọn lẹ̀ àlejò ní responsible wọn pé ọkọ ìyá wọn ló ń tẹ̀kí àwọn látijọ́ ẹ̀ pé bàbá wọn fi àwọn lẹ̀ so àná àwọn àbúrò mi lọ bẹ̀ we go there with sophenia rapimbe because we didn't expect àti lẹ́nà tó fẹ́ jà èmi mo ní no you must not fight just go and pay last respect but immediately tí ọmọ ẹ ti sọ yẹn tí àwọn family mi tí wọ́n lè kọ́ṣẹ́ tí wọ́n mọ nǹkan wà nílẹ̀ pé irọ́ tí ẹ̀gbọ́n wọn ti pa àbúrò wọn ti pa fún wọn tí wọ́n dẹ̀ mú tọ́ tí wọ́n dẹ̀ rẹ́dí àti correct àwọn ọmọ because gbogbo tí bùnmi ti gbé sínú àwọn ọmọ ẹ̀ just like òun fúrúgbìn àwọn fẹ́ máa bomi rín so that's why I say no àwọn ẹ̀ gbọ́dọ̀ mú tọ́ ló jẹ́ kínní you people have to go. Lẹ́dí tó ń sọ̀rọ̀ yẹn àbúrò tó tẹ̀lé mi ìkẹta ni ìkejì náà wà ń bẹ̀ èyí tó tẹ̀lé mi gangan wà ń bẹ̀ èyí tó tẹ̀lé o then I have my brother then I have my níbẹ̀ lẹ́ni the same people tó wà ń bẹ̀ lẹ́ni wọ́n wà ń bẹ̀ lánàá náà àtàná ló ti yẹ kí sì ń ṣẹlẹ̀ but they refuse to let them talk wọ́n pa ọmọ ẹ̀ sá lọ lánàá ni. Wọ́n jẹ́ kí wọ́n rán ọmọ wọ́n jẹ́ kí wọ́n bá ọmọ sọ̀rọ̀ Yeye Kudi I would like to start from beginning because sin tó ṣẹlẹ̀ lánàá ẹ̀ kò ní jẹ́ kí everybody kan rí what is going on láti lẹ̀. If you have time I would like to start from beginning ká tó marry àti bá ti marry jẹ́ dàrú àti everything if you don't mind. No, I don't mind. Oh yeah, ẹ sọ fún wa. What really happened? Why? How did it get to that Tawaris ní public? Ẹ mọ̀ pé ẹni yìí ó ti kú o. Ẹni yìí ti kú o. Ẹ mọ̀ pé this person, your ex-wife is late o. So òtítọ́ ní kẹ́ sọ o. Ó kù yín àti Ọlọ́run. Ṣé mọ̀ pé Ọlọ́run èmi àtọ́nà pẹ̀lú ìṣẹ̀dẹ̀ ó dẹ̀ kú èmi àti àwọn fámìlì ẹ̀ tí wọ́n mọ òtítọ́ tí wọ́n dẹ̀ tí sọ because they will still say it why sọ because ẹ lè máa bẹ̀ mí ní kọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dójú tì mí ní gbangba àti ìdílé mi so.
kí n tó fẹ́ bọ̀ mi. Okay, go ahead. Ẹ ṣe. Ẹ rántí pé mo ní mò ń rẹ́kọ̀dì yín o. Ẹ stop mi kẹ́ béèrè question tẹ́ bá fẹ́ béèrè. Mo ń rẹ́kọ̀dì yín o. Mo fẹ́ kẹ́ mọ̀ òun rẹ́kọ̀dì yín o. Ṣé àgbí pé kí rẹ́kọ̀dì eléyìí tẹ́ tún fẹ́ sọ yìí náà? Ẹ rẹ́kọ̀dì mi, ẹ fi síta, ó clear ayé. Ẹni tó bá fẹ́ gbọ́ my own story, that's why tí mo fi wá sọ́dọ̀ yín. Okay, sir. Because ó mọ̀ pé ó máa lọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa gbọ́. So èyí tó bá wo oníkálukú kó mú, èyí tó bá kan fámìlì oníkálukú kó mú, àtúnṣe tó bá yẹ kí fámìlì oníkálukú ṣe kan ṣe, àtúnṣe tí ó bá yẹ kí oníkálukú wá ṣe tí ò bá wá ṣe lẹ́yìn òkú ẹ̀ bá ṣe rí kó fara mọ́. Go ahead. Yeah. Ní 2004 ni mo wọ UK. Àti mi wà nílùú yìí láti ọkọ àti mi ti wọlú láti early 90 káàntì mi tó jọ ẹ̀wọ̀n. Then nígbà tó di 2004 wọ́n wá sílùú yìí wọ́n invite me. So luckily I got the visa, which is working holiday visa. 2 years working holiday visa. Working to one in 2004. Mo ti ń bá bọ̀ mi sọ̀rọ̀ ìfẹ́ ní church tí ó gbà. Bọ̀ ṣé mo aṣọkùnrin èèyàn máa lé obìnrin náà ni. So ìgbà tí mo dé lóyìnbó, mo wá pè ta ló sọ̀rọ̀ mo ní èmi ni. Ìgbà mo ti pè mo ní London mo ti ń pè. Ó ní ìgbà wọn travel mo sọ fún. Ó ní tí wọ́n bá ṣẹlẹ̀ wọn nítorí ẹ̀ náà ló jẹ́ kí n pè. Pé ọ̀rọ̀ tá à ń sọ lọ ṣé yes or no, because mo ti dé ìlú yìí mo dẹ̀ mọ ohun tó yẹ kí n ṣe. Ọkọ̀ kí olùdè ni mo ní. Mi ìsọ yẹn fún un bọ̀ mo kàn sọ pé the reason tí mo fi pè ni pé mo fẹ́ ká máa fẹ́ ra. So accept, so I will not waste my time. Pé bóyá mo ń dúró dé tàbí mi ń dúró dé. Ó dẹ̀ ní pé mo accept. Ojú ẹsẹ̀ mo pe family mi kọ́ lọ wọ́n. My family wọ́n lọ sọ́dọ̀ wọn ní mo ṣe náà ń gbé gbà ẹ̀. Wọ́n lọ sọ́dọ̀ wọn. I think orí ojú mi jáde ní I think that 2004 náà ló jáde. Tí mi tiẹ̀ tí gbọ̀kun tó travel gan, mi ti gbọ̀. So àwọn family mi lọ bẹ̀ kò pẹ́ a ṣe introduction, àwọn family náà lọ ṣe ìsinmi. So nígbà bóyá gbé fọ́tò mi lọ́wọ́ lọ introduction wọn nígbà yẹn. Which everything went well. Then ìgbà tó di ọdún méjì ní físà mi. Ìgbà tó di ọdún kan ẹmọ lóyìn everybody ní látọ̀dọ̀ àrèjì ló ń ṣe o tó ń jẹ lọ́sẹ̀ ní ẹ̀wọ̀n ní báwo ni ìyàwó tí èèyàn bẹ́ẹ̀ fi ó ṣe gbọ́ pé èèyàn ṣe àrèjì báwo ni yóò ṣe explain fún mi ṣe àrèjì o. Mo lọ bá lọ́yà ní the second option ni pé kí change status mi sí student visa. Tí bá jẹ́ sí student visa máa lè invite ẹ̀ tí bá jẹ́ ti fẹ́ pé máa lè invite ẹ̀. So mo ní mo mú second option pé mi ò mú àrèjì. 3,000 náà ní kí n mú wá fáwọn àrèjì tó máa san fún àwọn tó máa bá mi ṣàrèjì. Pé mo ní mi mú àrèjì pé this lady will not understand. Pé and jẹ́mọ̀ èmi láti ẹ̀dẹ́ ni mi ì tí mọ anything. So mo wà láti sọ pé no eléyìí ni màá lọ fún. So mo ní kí àwọn àbúrò mi náà fẹ́ ṣe wedding. Wedding àbúrò mi mo papọ̀ ni. So àwọn máa ṣe wedding mo ní òkè èmi máa ṣe before wọn. Dípò mi lọ sí registry ní Surulere. Ó lọ put in our wedding day. Ìyẹn lèmi wá wọ́kọ̀ tí mo fi
mo fi ra tíkẹ́ẹ̀tì mi láti lọlé. So mo lọlé ní 2006 because December 2004 ni mo dé. So mo lọlé 2006 mo lọ sí Ojumi. In fact, mo délé ní bóyá I think Monday, Thursday or Wednesday la lọ sí wedding ní Surulere. Then mo ṣe ní weekend there. So we went to wedding ní Surulere níbi ó sí Tatalasa bá ibẹ̀ láti ṣe wedding wa. So ẹ jẹ́ kí n wà more faster than kìíní. So ìgbà tá a ṣe wedding tán ó kú bí wọ́n ṣe padà. Mo put in application student mi. Wọ́n refuse after a year because mo yìí ní visa bí 3 months lórí kìíní ẹ̀. So wọ́n fún the visa yẹn until tí visa yẹn jó tán. Mo ní ṣẹ̀ǹgẹ̀ visa lórí ẹ̀. Okay, so ẹ wá sílé láti wá ṣe wedding yẹn. Yeah. Okay, so láti bí wedding. ẹ wá ṣe registry àbí? Mo wá ṣe registry ní Nàìjíríà. Okay, so ó wá refuse yìí ní visa àbí? Wọ́n refuse visa student mo gbé wọlé. Gbé wọlé, okay. But ẹ ṣì ní visa fún other work tẹ fi wá holiday work. Okay, holiday mi kú sẹ́mọ̀ 2 years náà fún mi. Okay. So 2006 náà mo wọlé. Okay. Màá sọ̀rọ̀ ní ti student. Màá padà wá àti ṣe wedding then màá file application there. Oh yeah, okay. So ọwọ́ holiday visa mi ọ̀tí tí working holiday mi expire tí ṣẹ̀ǹgẹ̀ visa mi expire. Tó tó fún mi padà ní passport mi. Wọ́n ti mọ̀ tẹ̀ka. What are we going to do? Mo bẹ̀rẹ̀ sí wá nígbà later mo padà síbi tí mo ti ń ṣiṣẹ́ ní Nàìjíríà. Let me go back to work. Ìgbà yẹn ni mo ti mọ ló ti ń show attitude. Gbogbo registry ta ṣe yẹn, you refuse to stay with me. You refuse to stay. There is a guy tó wá láti Òṣogbo center ni. Òun náà ló wá wálé wọn pé òun fẹ́ wá rí Bùnmi. Ó lé báyẹn síta ni mo mú máyẹ̀ wá sílẹ̀ mi pé kó wá sùn díjọ́ kejì. Tó bá díjọ́ kejì kó padà s'Òṣogbo. Ìgbà tí Bùnmi gbọ́ tó wá òun náà wá sílé tí mo gbé ní Surulere. Ó gba etí mi ni. Ó gba etí mi. Mo lọ fẹ́ jẹ́ ẹ̀sùn bàbá ẹ̀. Bàbá ẹ̀ ò tí ì kú. Pé see what he did. Pé mi iná yàn mi mọ́ bá ṣe ń ná obìnrin. Wọ́n fi kọ́ mi rírí. Bàbá ẹ̀ dẹ̀ ni I know my daughter did it. Pé kí n má bínú. Wọ́n á bá sọ̀rọ̀. Mo dẹ̀ ní no problem. Mo ti fẹ́ bí ẹ̀sùn yìí. Then we continue. So later, ó ní pastor kan tó wá láti US, ó ló bá wa ṣe visa, ó bá wa ṣe lé. Ọ̀tí tí bá sọ ẹ̀fẹ̀ bá sùn, ó sọ fún un, don't go there again. The pastor ilẹ̀. Tẹ́mi ìmọ̀ tó gba nímọ̀ràn pé wọ́n ń ṣeré ẹ̀fọ́kùnrin. So you continue go on my back when you want by mom. Ìgbà tí mo mọ̀ mo ní, why are you going there? Later mo pe mọ́ tí Bọ́sọ̀jọ́ Mọ́táyọ̀, you know everything about all this story. Because later, God who did it, and I must apply for visit. Wọ́n tọ̀ mí down. Wọ́n ní bóyá wọ́n ní kí lọ sí another passport yàtọ̀ sórúkọ mi. Wọ́n á ṣe wọ́n á fún mi 6 months. Tí wọ́n woman ẹni àwọn àtọkọ lọ́jọ́ travel. Wọ́n á fún mi 6 months. 6 months yẹn ò ní mo wá fi travel. So 6 months yẹn tó tán mo tó sáwá Nàìjíríà pé no kí wọ́n á rí new 2 years. Mo tún há for a year. Mo tún há sílẹ̀ for a year because wọ́n wá rí new 2 years mi fún mi. So wọ́n á sọ fún wa tó ṣe fi dàgbé just hold on. Let me even settle down. Ìgbà yẹn ni mo wá gbalé, mo wá gbé. Ìgbà yẹn ni mo gbàgbọ́ wá di ló wá sùn mi pé no. So ìgbà yẹn mo ti mọ̀ pé wọ́n máa fẹ́ mi fún ìlú òyìnbó ni kò fẹ́ mi fún kíní. So bó bá tí mo dẹ̀ wá lẹ́yẹ̀
alàgbà lẹ́kọ̀ọ́. And luckily mo ṣe dé láti lo òyìnbó ni. Tá bá ti débi tó ti fẹ́ kọrin, àwọn méjèèjì la máa lọ yín ta mọ́tò kọ́sẹ̀ yín. Tá bá ti débi tó ti fẹ́ kọrin, sọ fún wọn pé tó bá ti kọrin tó bá dé church padà, tó bá fẹ́ accuse ẹ nínú Mùsí, sọ fún wọn pé wọ́n invite ọkọ ẹ̀ lórí ẹ̀ náà ní kò kọrin. Ìyẹn la fi bẹ̀rẹ̀, èmi ni màá gbé lọ, èmi ni màá gbé padà. Tí wọ́n bá fún lówó, èmi ni màá tún fún lówó pé wàhálà tó ṣe pọ̀. Àgbẹ̀ lọ dé wọn, èmi á máa lọ ní tèmi. Some days ẹnu géètì ilé wọn ni màá ẹnu géètì ilé àwọn ọkọ mi ni màá sùn sí because ibi tí mo ti lọ pa mọ́tò wọn àti géètì tó màá sùn ẹnu ọ̀nà wọn yẹn mọ́jú ni bóyá àdìpárí orin níbi 4 tí bá ti débẹ̀ 5 màá sùn mọ́jú títí wọ́n ṣe sí géètì ẹ̀ ní bí 6 láti lọ drop mọ́tò. So for God that did it wọ́n fún mi fúta. Mo apply fún later mo ti do for a year plus. So lẹ́yìn àwọn tó wà sùn lẹ́yìn ní ṣìta they will know as well. Anybody tó bá wà ń bẹ̀ náà they should come out and say the truth. So ìgbà tí mo wà ń bẹ̀ ìgbà tó gbé orin dábìrà jáde ìgbà yẹn ló gbé orin dábìrà tiẹ̀ jáde lọ́dọ̀ promoter. Ẹnìkan pè ní I think Òṣogbo something lẹ́yìn abẹ́ wọ́n fún ní Sienna car. Àdìpọ́lọ́ tiẹ̀ ṣe àníwọ̀n ya ọ̀tọ̀ mọ́. So anywhere tó bá ti fẹ́ lọ kọrin Sienna la máa gbé lọ. Àti ní àwa ẹnìkan tó lè olùgbọ́dọ̀ wọ́n ẹnìkan bá ti sẹ́ẹ̀tì báńdì ní èmi ni màá wà wọ́n lọ. Èmi ni màá gbọ́n wọn padà wálé. Nǹkan mi ṣe kankan ju fọ́mà iṣẹ́ mi tí mo ń lọ lọ. And it's an estate management so mo lè ní mi wálé ni. Because gbà tí mo sọ fọ́gá mi gbà tí mo jẹ́ ọ̀gá mi ní òun lè sanwó fún aráàlú òyìnbó mo ní no commission ni màá wà on base tí bá ti mú ṣẹ́ wá ẹ fún mi commission ó dẹ̀ gbà so I will not be sitting at home so ọ̀gá mi gbà so mo máa lọ bẹ̀ máa jókòó tí máa parí so tí mi bá lọ bí iṣẹ́ nobody is looking for me so ọ̀dẹ̀ náà ni mo put all my attention on ìgbà tó wá di tó wá yá tí mo rí fisa wọ́n fún mi ní so mo apply fún fisa 6 months pé owó tí mo waste pọ̀ jù gbàyọ́ náà pé 50,000 ní fisa mo ti for 2 years mo ti ṣe lẹ́ẹ̀mejì wọ́n ti refuse so mo kàn fún ní some stress mo wá sọ fún mo àtọ́ bá mi ṣe pé I don't want to say to anybody pé mo fẹ́ apply mi sọ fún ọ náà mi sọ fún anybody mo ní kó bá mi ṣe 6 months. Only 2 years later, only go past 6 months. Because I'm worried. And luckily for me, 6 months you apply for because all team of long by we are 16,000. I know we want to pay, but now we do for the visa. So most 6 months. And to God be the glory, one for me 2 years. I know more best for you. 2 years not for you money alone. I know what to stop for. Òǹgà ìgbà yẹn mo tó sọ fún bábílì ẹ̀. Gbogbo attitudes tó ń ṣe mo wá lọlé wọn mo wá sọ fún ẹgbẹ́ ẹ̀ wálé pé àtọ́ náà pé I'm going back to London. Ọ̀ǹtí mo bí bá wá bá mi ní risk ẹ̀ wálé mọ́. Ohun tó dùn mí ti rí ní Nàìjíríà mi ní risk ẹ̀ wálé mọ́. But I will do anything on my best láti mú wá sí UK. Bàtà dé UK tí mo gbà dé UK mo wáṣẹ́ mo ríṣẹ́. So tẹ́mọ̀ mo ti ìgbà tí mo kọ́kọ́ wá yẹn as working holiday mo ti ní driving license mo ti ní a lot of driving license mi. So gbogbo ibi tí mo bá ti fẹ́ ṣiṣẹ́ driving license mi máa ń tẹ́ndà. Which wọ́n lè béèrè passport mi ń gbà yẹn. Ìgbà tó di pọ́n béèrè passport mo lọ ṣe nǹkan tí mo ń lò. On my name ṣe pé orúkọ mi mo fi wọ̀lú yìí gbà ẹ̀ nígbà tí mo padà wá. So mo lo driving license mi àti another passport ni mo fi ń ṣiṣẹ́. Bàásọ̀jí tó bá wá sí UK mi mọ̀ bẹ́ẹ̀ mọ Bàásọ̀jí
a promoter presenter ní Èkó. Tó bá wá sí UK, wọ́n máa gbé wa káàkiri gbogbo radio station ní UK. That's good. Wọ́n sọ jí nínú kó tó di pé Bùnmi wá. Wọ́n sọ jí wọ́n ní ẹni tó lè bá wa ṣe UK. Àti ṣé lẹ́ẹ̀kì náà ti refuse. Wọ́n ní àpinnu bọ́yá ṣe kọ́ ẹ̀ wọ́n introduce me sí lawyer kan bí. I paid the lawyer everything. And to God be the glory, wọ́n fún Bùnmi visa. Wọ́n fún visa. Wọ́n fún 6 months. Ó dẹ̀ wá. We thank God. Olúwa ṣe o. Ìgbà yẹn ló lóyún lọ́mí lójú. So, dẹ́mọ̀, visa tó ní 6 months ni. So, ìgbà tó lóyún lọ́mí lójú, a lot of àbúkọ́ lóyún lọ́mí lójú. Time ìyá ni you can't stay. Olóòlù ò lè dúró pé kó máa lọ Nàìjíríà padà. Bí tóun bá ti fẹ́ bímọ, kó ń wọlé padà. Mo ní that's good. Yẹn la máa bá lè lórí. Ó lè lọ orí ní òfìsẹ̀ luckily wọ́n fún 2 years. Fún ní 2 years. So ìgbà tó padà dé. Ìgbà tó lọ ilé ọ̀fun 2 years. Ìgbà tó padà dé láti wá bímọ ikú ẹ̀jẹ̀ ti ga bóyá oyún ẹ̀ wà ní bóyá bíi 8 months I think ló wọlé láti ẹ̀bẹ̀rù pé wọ́n ní jẹ́ kó wọlé. But ó wọlé and ó bímọ sí St. Thomas Hospital ní London Beach. First child Yeye. Is that the first child? Is that the first child? That's the first daughter. Okay. Tó sọ̀rọ̀ ní ìjẹta ẹ̀. Yeah. So abisi St. Thomas monitor Bùnmi. Ìgbà yẹn fi ṣe ti fẹ́ expire kan. No, ṣé mo àfẹ́ kó overstay the visa. But okay. Wọ́n á lọlé, wọ́n á ṣiṣẹ́, wọ́n á padà wá. Ìgbà yẹn ọmọ yẹn ṣe ń pé ìkọ́ ó dúró like 2-3 months tó fi bímọ tán tó fi fọmọ lọ́yàn. So after 3 months ó lọ Nàìjíríà ọmọ yẹn wà lọ́dọ̀ mi. Àwọn mẹ́ta kan which is Fúnkẹ́ olówó alábẹ́ owó dùn bẹ́ẹ̀ olówó gbogbo program mi. Àwọn mẹ́ta yẹn which is very lovely sister. Kọ́lá gbogbo àsùnmẹ́ńdà pé àwọn láìkì Bùnmi òun láì because ó máa ń tẹ̀lé wa káàkiri gbogbo bí tá a bá ti lọ play gan ni òun náà ni ó gbọmọ lọ́wọ́ bíi pé girama gbọmọ lọ́wọ́ ṣẹ́gẹ́tì mi. So èmi náà máa sanwó tó bá fún lówó ní ẹni sùn tá a bá ṣẹlẹ̀ máa ní kówó ẹ̀ pamọ́ tó bá lọ Nàìjíríà kò lè rówó wọn lọ́wọ́. Owó tí mo mọ́ fún every month máa mọ̀ tọ́jú ẹ̀ máa ra aṣọ máa ra everything. So ìgbà tó bímọ tó lọ Nàìjíríà ó ṣiṣẹ́ ó lo oṣù 4 ní Nàìjíríà pẹ̀lú ọmọ ó sì ti kọ́ ọmọ ẹlẹ́ ní 3 months lọ́dọ̀ wa ó fún ọyàn sínú fíríjì ni inú fíríza làkọ́yàn sí àwọn ọmọ yìí tọ́mọ máa jẹ ní àárọ̀ yìí tí ó jẹ lálẹ́ àti àgbẹ̀ ọ̀sà ń rotate ìgbà tó já after 4 months lọ́kẹ́lẹ́ ọmọ yẹn gbọ́ yege àìní gbogbo àdùgbà Olúwa ṣe ó gbọ́yàn ó kọ́ntínú ọyàn ní mímu because ọyàn tó fúnlẹ̀ pọ̀ ọlọ́dẹ là ń lò ìtì ó sì padà dé. Èmi ní màá lọ bí iṣẹ́ night màá wá gbé ọmọ yẹn láàárọ̀ màá gbé lọlé èmi àti ẹ̀ àti pé bí ni mò ń sọ yìí o èmi àti ẹ̀ nìkan ọmọ oṣù 3 ni mò ń sọ yìí o èmi àtọmọ yẹn là ń ṣe life wa. So ìgbà tó dé after 3-4 months tó dé ọmọ yẹn ó ní nílé òun tó ń padà lọ mú ní Omi we have to talk o ó ti bímọ wọn lé wọn lọ Nàìjíríà bó ṣe lọ ẹ mọ because our agreement ni pé you will stay here. Àwọn dẹ̀ ní òun mọ̀ pé òun mọ̀ pé agreement wa ni ẹ ọ̀kẹ́ sáà jẹ́ kó lọ ṣiṣẹ́ tó bá ti ṣiṣẹ́ tán. Mo ní mo understand ẹ̀. Ìgbà yẹn ni promoter tẹ́lẹ̀ tó ń bá Bùnmi ta
Jábírà tí àsìkò ló ṣe tó bá ta sí ìdí kan lé ní tìrìpà ló máa fún lórí ẹ̀. Mo bá yẹn jà pé no owó yẹn kékeré jù ìyẹn sọ di 5 naira. Báyìí mi àti yẹn gan àgbà yẹn láti sọ̀rọ̀ wọn pé ṣé sí di 5 naira ló fẹ́ bọ́ èmi ni ṣebí ìlú òyìnbó ni mo ní mo wà. Mo ní iṣẹ́ tiẹ̀ ní lé mọ́ yẹn jẹ́ kí wọ́n fún 3 naira per CD. Mo ní o tún lọ tà kó tó rówó. So ìgbà yẹn mo wá sọ fún mi pé you don't need this man. Wá ẹni tó lè pé ó máa ra CD yẹn lọ́wọ́ ẹ̀. Tó bá ṣe 2 million ló fẹ́ rà àfọ̀ ẹ̀ ní owó ẹ̀. Bó bá ṣe ẹ̀sẹ̀ méjì ló san ìbẹ̀ta ló san. Wọ́n máa wá ń bì tó bá ti fẹ́ gbé fídíò ẹ̀ jáde àbí orin jáde wà lọ Nàìjíríà wà gbé jáde. Tó bá ti gbé jáde tán wà wá dúró táwọn ọmọ ẹ̀. Tó bá ti parí tó bá fẹ́ ṣe fídíò wà tún lọ Nàìjíríà. Ìgbà yẹn la wá Galaxy music. Galaxy dẹ̀ ni obìnrin ni. Bí káwọn tó gbà àwọn fẹ́ mọ ọkọ ẹ̀. Galaxy wá láti Nàìjíríà wá bá mi ní UK. Àjọṣe meeting àmẹ́tẹ̀ẹ̀ta. Ibẹ̀ láti ní OK Galaxy ilẹ̀ máa produce ẹ̀ ti mọ̀ mí nísìn. Wọ́n dẹ̀ ní ìgbà yẹn ló fẹ́ ṣe alátìlẹ́yìn. Pé fídíò alátìlẹ́yìn ọjọ́ alátìlẹ́yìn ó ti ṣe fẹ́ nìkan fídíò ẹ̀ ló fẹ́ ṣe. Tẹ bá wo àwọn fídíò Jábírà alátìlẹ́yìn ẹ máa rí pé ó ṣùtà àwọn kan ní London èmi ni mo ṣe gbogbo fídíò yẹn. Mọ́tò tẹ́nàtì mi la lò tí tẹ́nàtì mú akémi fídíò ní London tó lọ try mọ́ fídíò yẹn. Ìkọ́ Galaxy ní ká ṣe pé sọ wọ́n mọ̀ pọ́n travel wọ́n mọ̀ pọ́n ṣe kíní kan. So èmi mú bí àwọn èèyàn tá a sanwó tó fi fún láwọ́ọ̀dù ní UK ń bì tó fi fún ní award èmi mo ń wá wọ́n ṣe everything ṣe máa wà ókè fún pé when you gain your star ní UK ní níjà tí máa lọ máa bọ̀ ọlọ́sìn wọ́n ti ń pè ní churches náà níbí ó dẹ̀ accept ó dẹ̀ ní kó lọ lé kó lọ pípí ara kó dẹ̀ padà wá gbàtí àwọn mi dé Nàìjíríà different wòlíì. Tó lọ pé fún kọ́ yẹn o kó lọ ṣe fẹ́ kó rìnrìn àjò ẹ̀kọ́ yẹn o àkóyẹ́kẹ́ yẹn wọ́n jẹ́ kó kàn dúró sí lọ́dọ̀ mo ní mi ní kó má ṣiṣẹ́ àti ó ṣe bímọ ni ó bá wà níbi tó ń tọ́jú ọmọ for some time ọmọ ti ń lọ ọdún kan mi ní kó má ṣiṣẹ́ a máa wálé tẹ́ bá ti gba gbogbo sẹ́sọ̀jú kan á wálé á ṣe fídíò adé ṣiṣẹ́ adé tó padà wá dún táwọn ọmọ ẹ̀ bọ̀ kò lè fi bébí lẹ̀ kó wà ní Nàìjíríà àwọn bá sọ ẹgbẹ́ àyà wọ́n dẹ̀ ní let me talk to your dad ó dẹ̀ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ pé ohun tí Bùnmi fẹ́ ṣe ni o ó dẹ̀ ní kí n jọ kí n gbà láàyè pé kí n jọ pé ṣé mo mọ̀ pé èmi náà mo ti gbà láàyè tẹ́lẹ̀ kí n jọ kí n gbà láàyè pé àwọn òde gbà kan ti lọ́wọ́ mi rí. Because ìgbà máa rí gbà yẹn wọ́n ní ó sọ fún. Yes, ó ṣe stop it. Ó ti record 30 minutes, so oya ẹ tún bẹ̀rẹ̀ ẹ continue. Àti ọ̀pẹ yẹn mi ayọ̀lá mọ̀ mi dáadáa. Ọjọ́ ogun àtijọ́ mi lójú tó wá class tó ọmọ September ní jọ mi lójú. So wọ́n fi jọ mi lójú rẹ̀ sí reception ni. Jọ mi lójú lọ reception méjì. So ìgbà tí Bùnmi padà lọ tí ọmọ ẹ wà reception ní ọ̀dọ̀ máìnà tá a gbé ọmọ lọ ẹ̀dá ní incident mi ní fẹ́fẹ́ ló bá tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ so ilé yẹn everybody scatter immigration wa everybody wa bá ọlọ́run ló ní kí jọmílójú kó máa sun ọ̀dọ̀ wúmà ẹ̀ because tí mi bá ti lọ bíṣẹ́ ọ̀dọ̀ mi ló máa sùn tí bá ti wà lé ọ̀dọ̀ mi ló máa wà so ìgbà tí immigration wa ọkọ everybody tán nínú ilé yẹn lánàá tó mi lè gbé ọmọ lọ́bẹ̀ mọ́ but this woman bí mo ṣe sọ is very nice to us ó fún mi lẹ́lòmí ní opposite ilé wọn in fact mo ní fọ́tò nǹkan ṣe fọ́mọ yẹn wọ́n bóyá wọ lórí bẹ́ẹ̀dì ni mi mọ tán ọlọ́tọ̀ mi mọ tán fi ṣe ojú ẹ̀ wú báyìí tó pọn kí tó débẹ̀ dìmẹ́ndà fúnkẹ́ ó ti gbogbo wa kúnlẹ̀ sẹ́nà ọmọ yẹn náà gbogbo ọkùnrin náà ń bẹ̀bẹ̀ pé kí n jọ torí Ọlọ́run ní àátò bí mi bá tẹ̀ ní pé ọlọ́pàá
hospital wọn ní mo ti pọlọpàá náà nìyẹn mo take a picture mo ṣàtọ́jú ẹ̀ ara ẹ̀ yá so later mo wá send picture ẹ̀ sí Omije torí nǹkan tí mo sọ pé kó wo bó ṣe ṣe ọmọ iṣẹ́ tí Bùnmi ó ṣe bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ àwọn yẹn ló ń ṣépè fún èpè burúkú ni in fact bó ṣe bẹ̀rẹ̀ tó jẹ́ lọ pé wọ́n máa yẹ kí mo because ní máa ń ta ń bọ́ mo ti san mọ́tò owó ni mo máa ń san kalẹ̀ tó bá ti ta sálárì máa ti fún ní kálukú lówó tiẹ̀ máa mọ chẹ́ǹjì tó kù sí mi lọ máa ti sẹ́ńdì owó oúnjẹ tí wọ́n náà sí wọn Nàìjíríà tiẹ̀ náà sí àti fún dáàdì ẹ̀ níye báyìí fún dáàdì mi níye báyìí ìwọ náà ìdí ẹ̀ ni that's the way I do every month so mo ti ṣépè fún wúmà ẹ̀ ní kí wọ́n á gbé ọmọ mi mo lè máìndì ẹ̀ mọ́ pé náà pé ìyá ọmọ lè mọ ṣépè fún un báyìí ni mo wá táìmù gbà yẹn ni jọmí lójú máa wo ṣe nursery after reception nursery bí mo ṣe change school yẹn ni because èmi ò gbé bí eré àyẹ̀wò wọn yẹn mọ́ abẹ́wòdù náà gbé èmi ń gbé testmate bí mo ṣe change school sí testmate ni mo dẹ̀ rí another grammar ní testmate so mo ti cut àwọn yẹn sí ibi tí wọn we are still doing far everything is going on well so èmi tí bá ti jí láàárọ̀ bá lọ gbé ọmọ lọ gba ọmọ lọ́dọ̀ grammar ní àárọ̀ tọ́jú ẹ̀ mo lọ school padà wálé wá sùn lọ mú school mo padà lọ sọ́dọ̀ grammar àti sóúnjẹ má ti ṣe everything wá gbé fún grammar náà wà pẹ́lẹ́ sọ̀rọ̀ sí tó wà lẹ̀ grammar náà wà ń bẹ̀ I know Funke will not talk because nǹkan ṣe I will get there so. Tani Funke? Only the first minder. Okay. Only the first minder. Okay. So ìgbà tó yá àwọn tí mo ń gbọ́ pẹ̀lú Bùnmi kò dáa. Ìyàwó yín tẹ̀lé ọkùnrin sunlé o ọkùnrin sílé o ọkùnrin wo ló sunlé ẹ jẹ́ kí n mọ̀. Okay, èèyàn kan gossip don't share, don't taste beer for you. No, don't taste beer, don't snitch. Hello? As in somebody snitched to you. Yes. Where your wife is committing adultery. Okay. Wọ́n confront ẹ̀. Mo ní kí ni màá dárúkọ ẹni ẹ̀. Bíi Samuel, mo náà kọrin ni. Pé kí ni bíi Samuel ṣe nílé ẹ̀? Mo ní olórin ni àwọn tó máa ń ṣe prógrámù ni àwọn tó ń ṣe kíní kan ni mo ní ọ̀gbọ́n olórin ni bíi Samuel. Àwọn àyàn àwọn báńdì ẹ̀gàn wọn ẹ̀sùn lé. Ìgbà tí mo parí fún ẹ ní Èkó, ìwọ àtẹ̀gbẹ́ ni mo ní kẹ́ máa gbé bẹ̀. Ọ̀dẹ̀ accept ìgbà tó sanwó lé tán ọ̀dẹ̀ ẹgbẹ́ ò lè gba ẹgbẹ́ láéláé nídìí bẹ́ẹ̀dúrúmù ní Bùnmi nìkan gbé ní Èkó tí mo gbà fún. So wọ́n ní nígbà tó dé 3 bedroom tó wá ṣe pé ọ̀gá iṣẹ́ olórin mi ló wá ń sunlé ẹ̀. Mo fún ó sà ní àwọn ọjọ́ ṣiṣẹ́ ní àwọn ọjọ́ ṣe gbà ní. Mo ní òkè lẹ́tà ẹni ẹ tún sọ fún mi kẹ́ mo ní Bùnmi. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní bí Samuel yìí wà lórí ẹ̀ báyìí. Kò ní ta ló sọ fún mi, ta ló ṣe kíní kan. Mo ní I think this is the right time fún mi láti gba divorce. Gbà tí mo sọ ẹ̀, lómi lójú ti 7 years. But ẹ jẹ́ kí n padà sẹ́yìn díẹ̀. Ìgbà tí lómi lójú wà ní tó fẹ́ pẹ́ kiri ìgbà yẹn náà ṣíìtì pé àwọn ọmọ lè gba físà ní àlefàjẹ application fún àwọn ní 3 years wọ́n ṣíìtì sí I think 5 bàtà fi pé 5 wọ́n ṣíìtì sí 7 or 10 láìpẹ́ 10 náà ṣíìtì sí but you can start the application from 7 if there is any issue. Ìjọba lójú bá sick èmi àti ẹ̀ la máa sún hospital ní Queen Elizabeth ní Woolwich ní mo máa ń gbé lọ àjọ máa sọ hospital ní hospital. So ìgbà tó yá after me 3 years
again ó ní oyún William ó dàgbé mo ti jump mbẹ ó lóyún second born which is William ìgbà yẹn ó dé orí pé mi ní bank because mi ní ìwé ẹ̀wọ̀n gbàgbé mi ní bank mo kó tó àkáǹtì ọ̀rẹ́ mi kan wọn lọ so tó bá lè sanwó máa kàn withdraw ẹ̀ máa sẹ́ndì tó ní kálukú fún yìí tó kù máa kó sábẹ́ bẹ́ẹ̀dì mi tó ìgbà tó dé tó rí owó lára bẹ́ẹ̀ lọ́jà wáyé tí mo fi ń kó lára bẹ́ẹ̀ mo ní mi ní bank mi ì sí lọ́rẹ̀ẹ́ mi ì sí ìsọ̀tà so ibi tí mo lè ṣe ìwẹ̀ sí náà ni ọ̀rẹ́ fún kẹ́kọ̀ọ́ pé àwọn lè máa kó sọ́dọ̀ ẹ̀ àlọ́ kó sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kí ló ti owó yẹn fún tó lóyún tó dé Nàìjíríà nàìjíríà ìjọ mi lójú àbí sí UK òun ò lè gbé jáde òun ò lè ṣe kankan dẹ́kun lọ bí second born sí Amẹ́ríkà owó Amẹ́ríkà máa wọ̀n ó ní ẹṣẹ́ bí òun lówó kan jọ sí pé so dẹ́kun lọ bí sí Amẹ́ríkà náà mo ní okay pé no problem so àtìgbà tó lẹ̀ tí lóyún mo ń sẹ́ndì owó oúnjẹ mo ń sẹ́ndì owó ẹrù ọmọ sí ní Nàìjíríà mo ń sẹ́ndì owó dáàdì mo ń sẹ́ndì owó dáàdì tẹ̀ náà ó dàgbé dáàdì ẹ̀ ti kún gbà ẹ̀ ó wá sílẹ̀ ní dáàdì ẹ̀ kú ó dàgbé bẹ́ẹ̀ ló lóyún àbúrò ẹ̀ lálbọ̀ ó wá sílẹ̀ ní bọ́ọ̀sì ẹ̀ kú ní Nàìjíríà èmi ni mo sanwó kọ́fì èmi ni mo sanwó bọ́sì pé bàbá ẹ̀ dé ìlú wọn everything tó ṣe ọ̀tẹ̀ náà kọlà fáwọn àbúrò ẹ̀ pé wọn wà lóyún bàbá owó ìlú gbogbo ẹ̀ èmi ni mo san ìkọ́pù mi jẹ́ wà mí èmi ni mo tẹ́kì abẹ́rẹ́ àbàbẹ́ mo ra bọ́ọ̀sì fún bímọ nílẹ̀ space bus tó kó ní everything tó lọ Nàìjíríà tó lọ fi because ìgbà tó wà bẹ́ẹ̀ kú mo ní pé owó pọ̀ lọ́wọ́ mi ṣe ra bọ́ọ̀sì mi mo ní bọ̀ọ̀tì tí màá ṣe fẹ́ ni pé màá rẹ òkúnú ẹ̀ tó bá ti tẹrù ẹbẹ̀ tí sí aṣọ ẹbí tó máa fi ṣe ìdájòkó kankan bí tó bá ti ń taṣọ wà á máa rí owó tí ẹ máa fi ṣe other things ó dẹ̀ ní ó dẹ̀ accept mo lóòdù bọ́ọ̀sì yẹn ni mo send sí Nàìjíríà ó dẹ̀ ta ó dẹ̀ bẹ̀rẹ̀ aṣọ ẹbí láti ṣòkò bàbẹ́ so ìyẹn bẹ́ẹ̀ so ìgbà tó wá ní òun fẹ́ lọ bí ọmọ l'Amẹ́ríkà everything dẹ̀ tí mo dẹ̀ ti send owó ẹrù ọmọ owó everything wọ́n á ní pé àǹtí mi tó invite mi lọ sí wa UK wọ́n ti move àwọn àtọkọ wọ́n ti move sí Amẹ́ríkà dókítà lọ́kọ nọ́ọ̀sì níyàwó àwọn ni first born mọ́mì mi the same father the same mother lẹ́yìn àtàntì wọ́n ní tó bá sí Amẹ́ríkà ni ó dá dé sí ọ̀dọ̀ àwọn àǹtí dókítà lọ́kọ nọ́ọ̀sì níyàwó dé sọ́dọ̀ wọn they will take good care of you ó nínú ọ̀dọ̀ rẹ̀ lórí Facebook tó ń rí lórí Facebook ló fẹ́ dé sí mo ní why don't you dé sọ́dọ̀ yìí. Sorry, you can hear me snoring there. I was sleeping. Thank God you kept on talking. You know, I told you people I took medication meeting soon. So you'll be hearing it's me. Ní orí Facebook, àti wà ń bẹ̀, kò sí sí pé ìwà tí wọ́n ń jà, wọ́n dẹ̀ láwọn ò bọ́ sílẹ̀. Mo dẹ̀ ti sọ fún wọn. So kí wọ́n bọ̀ sọ́dọ̀ tó fẹ́ dé ni. So at the end of the day, ó nínú ọ̀dọ́ rẹ̀ ló máa dé sí. Mo send £7,000. Ìgbà yẹn l'Amẹ́ríkà náà ń bímọ ní $8,000. Mo send £7,000. Káàṣì ni mo send sí. Ẹ̀gbọ́n mi kan ń lọlé. Ara àwọn gbọ́dọ̀ àtàjọ ṣiṣẹ́ ń lọlé ni mo kó yẹn fún pé ẹ bá mi kó fún mi. Ẹgbẹ́ yẹn ló lọ gba owó lọ́wọ́ ẹnìyẹn. Ẹni owó tí bá send ẹgbẹ́ ló máa rán kó lọ gbà wá. Ẹgbẹ́ yẹn ló lọ gbowó yẹn. Which is Wálé, ẹgbẹ́ yẹn ni Wálé. £7,000 ni mo send pé kó lọ fi bímọ l'Amẹ́ríkà. I think Wale is the guy with the white beards that we also at the scene. So it's all these things. There are people you can go and they will be hearing their names and they will be you understand. It's just so that I think he decided to say the story from Genesis. He's his sibling to the late ex-wife. America kò dé sọ́dọ̀ àǹtí mi. Ìgbà tó fẹ́ bímọ ó dàgbò ní ìṣúná máa gba epidural abẹ́rẹ́ if I'm right.
pay 1,500. Pay 1,000. $1,000. Money, taking pay auntie. My auntie send 1,500 immediately. See, lẹ́yìn owó tó ti gbà láti Nàìjíríà. Ìgbà tó wá dé ọ̀dọ̀ rẹ̀ ní Amẹ́ríkà. Òtítọ́ ẹ̀rọ bá pè é pé wọ́n ti wà l'Amẹ́ríkà láti dọ̀ ẹ̀. Ibi ò tẹ̀ sẹ́ńdì owó kó wọn fẹ́ ra jẹ sí ilé tí òun dé sí mo ní àá. Ibo náà ti ń ṣe yẹn. Mo ní kọ́ dé sọ́dọ̀ àǹtí mi ọ̀nà òde síbẹ̀. Kí wọ́n mọ sẹ́ńdì owó sí ọ ní ọ̀dọ̀ rẹ̀ tó dé sí. Tẹ́ni ò bá lè gbàlejò yẹ kó ti sọ fún ọ pé ọmọ wà. I won't do that. Ó ní ìṣòro ìgbà tó wá bímọ. Ìbínú pé mo ní mi ní sẹ́ńdì owó ẹ̀rọ ọmọ kankan ẹ̀ kò fi sọ́ọ̀nì mú mi sí orí pásítọ̀tì ọmọ ẹ̀ kò sí tí mi sọ pé wọ́n ní jẹ́ kó ń gbé jáde wọ́n ṣe ní jẹ́ kó ń gbé jáde nígbà tí ó ti bóyún fún wọn mo ní driver license tí mo fi lè kọ lẹ́tà as proof of address ibi tó kọ ẹ wà ibi tí gbogbo ẹ wà tó bá tẹ́ǹdẹ̀ tí wọ́n ní wọ́n ní jẹ́ kó gbọ́mọ jáde fún orúkọ bàbá ẹ̀ ló fi sí orúkọ wọn pé because passport tiẹ̀ as a visit kò fi Adéoyè sí so omi Adélànú ló ń jẹ́ lórí passport ẹ̀ so the same thing ló wá ṣe fún ọmọ ẹ̀ so torí ẹ̀ ló ṣe fún ọmọ ẹ̀ ní my middle name which is William orúkọ tí mo sẹ́yìn sí ogun mi kò mú kankan bẹ̀ láti sọ ọmọ ẹ̀ títí dè ní sọ́ọ̀nì mu bàbá ẹ̀ ló jẹ́ títí dè ní bí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀. so àǹtí mi tó wá ní àwọn máa sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ àtọmọ ẹ wá kí àwọn ìyàwó mi ò lọ́bẹ̀ títí ó sì kúrò l'Amẹ́ríkà. ìgbà tó wá dé tó ìkó tó kúrò l'Amẹ́ríkà òun ti bímọ sẹ́mi ò ní sẹ́ńdì owó káwọn fi ra aṣọ nǹkan kan mo ní owó ẹrù ọmọ tí mo ti ń fún ọ láti Nàìjíríà ṣé ọ sanwó lọ́bẹ̀ ọ̀pá aṣọ lónìí. Mo ní èmi ti rántí pé mo sanwó ẹrù ọmọ ṣéṣe ló yẹ kémi rántí pé mo sanwó ẹrù ọmọ mo ní bíbí agreement wa ni mo tí mo ń ṣe tó ọ̀bì lọ́wọ́ mi kí tó máa fọ ẹ ni. Ìbínú yẹn ni ò jẹ́ kó lọ sọ́dọ̀ àǹtí mi ìbínú yẹn ló gbé lọ sí Nàìjíríà. Títí di èní tá a ṣe sọ̀rọ̀ ẹ̀ none of my sister tó fi ojú kan àwọn ọmọ yẹn until yesterday. Bébì tó gbé kù ní Amẹ́ríkà ìgbà tí àbúrò mi láti kú láti Kòròdú wọ́n á lọ sí Alákùkọ á ní kán máa bọ̀ tó bá dẹnu ọ̀nà ẹ̀ níbòmí ò ní òun gba kọ̀ọ̀kan òun sáré níṣẹ́ òun ti kúrò lé èmi ni màá mọ̀ bí àwọn yẹn èmi ni màá tún sẹ́ndì owó mọ́tò tó yẹ yẹn pé ó yá padà sílé màá tó yá wọn ní you people should stop ẹ̀kẹ́ ní sùn lọ bíṣọ̀ pé fẹ́ rọmọ yẹn náà ti pọ̀ jù àti gbogbo gbà yẹn kò sọ ọmọ kankan nínú ilé ìbòmí ó ti gbé fún ẹni tó ń tọ́jú ẹ̀ ní Nàìjíríà so anybody tó bá wà lé ẹ̀ lè bá ọmọ sóòkò tẹ̀ jẹ́ kán wá ìgbà tó ti wá rí pé kò fẹ́ káwọn àbúrò ọkọ rọmọ àwọn ẹ̀ wá fún pressure pé ókè tó bá fẹ́ káwọn rọmọ ọkọ ẹ̀yìn ní bàbá mọ́mí mi ti kú lọ gbé ọmọ kí wọn ó gbọ́ ọmọ ẹ lọ nígbà tí ọmọ ẹ pé 6 months that's the last day tí dáàdì mi rí ọmọ ẹ ìtọ́sí jáde láyé wọ́n sẹ́ni kankan tó ra ọmọ ẹ mọ́ ó gbọ́ ọmọ ẹ wá sí UK nígbà tó ọmọ ẹ pé èyí àjọṣe bẹ́ẹ̀ dé èyí àbíbítọ̀ àjọṣe bẹ́ẹ̀ dé èyí that's the last day tèmi náà rọmọ ẹ títí di àná mi ra ọmọ lómi lójú ti pé 7. Sorry, let me show you the picture of the last day he saw that the boy that was upset. The last day he saw that scene was what made him see the boy again. I mean the burial scene. Let me show you the day he clocked one. That was the last he claims he saw his son. Let me show it to you people. It's good I show you people now. On this day, see that boy we saw, that handsome son of that we saw. This was the last time he saw the boy.
physically until yesterday that the boy was saying no, to his auntie pé bàbá àwọn kò love àwọn. This was the last. It's a 1 year old. That's handsome boy Tari. Okay, let's continue. Sorry. Okay, give you all in. Immigration ti lé mi káàkiri wọ́n ti wá bí iṣẹ́ wọn mú mi gan ni wọ́n mú mi wọ́n tẹ̀lé mi lọlé wọ́n tún gbogbo ẹrù mi wọ́n rí pé èmi nìkan mò ń gbé bìkọ́ wọ́n rí tíkẹ́ẹ̀tì tí mi fi wá wọ́n ní èmi àtọmọ ọjọ́ ń gbé so àwọn immigration yẹn I don't know the kind of favour tí mo get wọ́n ní I'm a single father pé àwọn ọ̀dà sáà pé èmi àti ọmọ nìkan lájọ wá bí. But màá ní ìdájọ́ wọn wá sí kúrọ́dẹ̀ wá sàn. So wọ́n kàn pé wọ́n ní don't go kí wọ́n padà síbi tí mo ti ń ṣiṣẹ́ mọ́ o. Pé don't go there again. Bó ṣe yẹn ṣe dúró ni. Alẹ́jọ́ yẹn ni láńlọ́ọ̀dù mi ló pe lọ́ọ̀yà fún mi. Láńlọ́ọ̀dù mi ló bá mi pe lọ́ọ̀yà pé no kò ṣe bẹ́ẹ̀ yín báyìí àdúgbò wàhálà tẹ̀sí. Láńlọ́ọ̀dù mi ló bá mi wá lọ́ọ̀yà. Tí mo lọ bá ní àárọ̀jọ́ kejì. Lọ́yà wa ní ọmọ ọdún mélòó ní jọ mi lójú mo ní 6 years ní jọ mi lójú. Ó ní kò tí pè 7 ó ní sọ ní ẹni mẹ́díkù kìíní mo ní kò ní but a máa lọ hospital tó ti pé wọ́n máa gbé gáàsì sí lẹ́nu tá a máa stay for some maybe 5 days 3 days nígbà míì tó máa fi ṣe ilé tí alẹ́ tó máa fi balẹ̀ láti máa padà sílẹ̀. Àwọn ní ṣé mo ní lẹ́tà yẹn mo fún lẹ́tà ó dà ká fi yẹn fáìlì application pé òun ò ní wá fún pé kásá bí kankan wọlé kọ́ máa lè gbé mi lọlé gbogbo ẹ̀ ní òmímọ̀ so pé a máa push ẹ̀ títí ọmọ ẹ̀ sì máa pé 7 years so tó máa ti refuse application èmi ò ní lọ kúrò èdè mọ́ a tún gbé mi wọlé tàbí yá mi tiẹ̀ lọ́wọ́ rárá ìgbà yẹn mo wá ṣiṣẹ́ ní Addis ní ìmọ̀ọ́yẹ̀wò Addis ní basement ní London ìgbà yẹn mo ṣiṣẹ́ ní Addis so ọjọ́ mi lójú lọ school yọ ẹjọ́ tí mo bá fẹ́ lọ sáyẹn máa lọ́jọ́ tí mo bá fẹ́ lọ mi ní lọ ohun tí mo ẹjẹ́ tí wọ́n padà lọ ibi tí mo jump fún ti tẹ́lẹ̀ tí wọ́n padà lọ ìgbà tí wọ́n sọ fún mi pé kò ní ṣe ìṣekúṣe pẹ̀lú bíyì nǹkan bíyì and ambush sómìdé ìkejì wa bá gbọ́n in fact ẹ̀yin lè bùn mi báyìí ló balẹ̀ sí wọ́n ní tẹ́ bá jí lọ lè bùn mi láàárọ̀ kùtùkùtù ó máa tó wẹ̀lẹ̀ máa bá ń di ambush tó máa wá sílẹ̀kùn pété ló ń bọ̀. tàbí ambush. ambush sómìdé mo ṣiṣẹ́ ní AIT nígbà yẹn. ambush sómìdé. Gbogbo àwọn tí bùnmi ń fẹ́ nìyẹn. Àti mo ní wẹ́ ambrose ó ní òun fẹ́ ambrose o òun mọ̀ bá ń polówó ni mo ní ẹni tó ń lọ́ọ̀dì nínú ilé ẹ̀ ló ń bọ̀ ẹ́ polówó. Omi it's right time now I need a divorce. Etí mi ti kún I need a divorce. Pé o ò débí o ò gbé London mo wà pẹ̀lú ọmọ ń bì. Ìwọ́n ṣe ṣìlọ níbẹ̀ yẹn ọmọ tó visa medical kò gbé ọ̀dẹ lómi ló ń gbé I can give you the name of the mo lè sọ ẹni tó yẹ kù mí gbọ́mọ sílẹ̀ I can connect you with her as well. So I need a divorce. Ó dẹ̀ bẹ̀ mí ó dẹ̀ ṣe gbogbo ẹ̀. At the end of the day ẹ̀mẹ́jì ni mo sanwó tíkẹ́ẹ̀tì ọmọ àti áàfù tíkẹ́ẹ̀tì omi pé every month mo sanwó oúnjẹ mo fún tíkẹ́ẹ̀tì ọmọ àti áàfù tíkẹ́ẹ̀tì omi pé ẹ mọ̀ bọ̀ London ẹ wá sọ̀rọ̀ dé alẹ́ sọ wọ́n wá tẹ́lẹ̀
activities èmi nìkan ni. Àwọn tó mọ̀ mí English, I will pray, they will come out now. At least èmi tí wọ́n pè lọ́kọ̀ mo ti jáde ẹsẹ̀. Báwọn tó wà English tó mọ̀ mí, mo lè send picture mi ń gbà ẹ̀ kí n send ẹ̀ sí yàtọ̀ mọ́. Àwọn tó bá rí mi, náà bá rọ́mọ yẹn lẹ́gbẹ̀ẹ́ mi. A jẹ́ pé wọ́n ti rí mi nìyẹn. A máa lọ church. Àwọn Jehovah ní English. Ìgbà tí bá ti wọ church báyìí lọ́wọ́ máa ní best daddy of the year, best daddy of the year. Tí bá ti wọ church. Títí ìgbà tí Bùnmi wá ní òkè. Pásítọ̀ kan wá Yorùbá jẹ́ pé kó wá kọrin ní UK. Wọ́n á ní that's good. Pásítọ̀ máa sanwó ẹ̀ ó ní yes. Ó ní jẹ́ kí n sanwó William. Ó dẹ̀ inú problem. Ó ní ó connect mi mọ́ pásítọ̀ ẹ̀. Èló tẹ́ bá ti rí àtíkẹ́ẹ̀tì Bùnmi let me know. So máa fún yín lówó tọmọ náà. So kò éṣò nìkan ló máa wá lè gbọ́mọ lọ́wọ́. Ó kàn jọ ìwọ̀n sùn ní ẹni ẹ bá pè é pé send me your address. Ó ní who is this? Ó ní Bùnmi. Ó ti wá UK kẹ̀ ó ní bẹ́ẹ̀. Àwọn ọ̀pọ̀ sọ pé ń bọ̀ ó lè send me your address. Mo bá send address. Ó dẹ̀ wálé. Ọmọ kan ó ní ọkọ̀ wọn pé ọ̀sẹ̀ kan ló máa lò kò ní ìdáyé lòun ṣe gbé wá mú náà. Ọ̀sẹ̀ ní gbé ọmọ wa ọmọ ti pé 3 years mo rí ní èyí à. Mo dẹ̀ tí ń sanwó tíkẹ́ẹ̀tì almost every year ọ̀gbìn wa. Ọlọ́run tó wá ṣe pásítọ̀ kan tó fẹ́ sanwó èmi ó sàn tó mọ́. Bọ̀ tó wá gbé wá. Mo wá pé pásítọ̀ ẹgbẹ́ wáì ó ní wọ́n ó ní kó máa sanwó tó mọ́. Mo ní okay no problem. Ó dẹ̀ wá. Èmi ó bọ́ sí táìmù tí àwọn ọmọ ń ṣe inter-sport something like that. Bàbá àwa òbí sáré gbogbo wa sáré I have the picture. Àwọn òbí sáré gbogbo wa sáré ní school. Ṣé ẹ mọ́ dẹ̀gbà pé mo ti gbèrè wọlé? Mo dẹ̀ gba lẹ́tà ní school pé as a single father. So mo sọ fún pé mi nílé introduce ẹ sáwọn jíjà o. Wọ́n bà application wa jẹ́. Pé because single father ni wọ́n mọ̀ mí sí èmi náà mo ń wá. Ó ní school pé so lẹ́tà tán fún mi as a single father ni pé everything bá ṣàti work out a máa ṣe gbogbo ẹ̀. Ó dẹ̀ gbà ó tẹ̀lé mi lọ school. Ó sáré níjọ́ kí ni àṣẹ ó sáré nígbà táwọn obìnrin sáré èmi náà sáré nígbà táwọn ọkùnrin sáré we are happy nothing wrong with us. So ìgbà tó di Monday ó ti ṣe program tó lọ ṣe ní weekend. Ìgbà tó di Monday náà tó di Tuesday. Ọmọ yẹn kúrò nílé kò jẹ́ kọ́ ọmọ yẹn lọ school. Èmi because tí bá di jẹ́ èmi náà máa wẹ̀ fún wọn. Bó ṣe wà lára èmi máa wẹ̀ fún mi máa dáná tá a máa jẹ. A ní àwọn lè jẹ́ káwọn níbọ̀ máa wọ̀ kó máa dáná ilé kẹ̀kẹ́ wọn. Ṣé bíyàwó ni ẹ́? Èmi máa dáná ni màá ṣe gbogbo ẹ̀. So tí bá ti wẹ̀ fún wọn tán, màá yóò go and meet your mommy downstairs. Kí wọ́n ṣọ school fún ẹ. Èmi máa wẹ̀ tèmi lókè. Kí n tó dé sálẹ̀, àwọn ti rẹ́dì, màá mú wọn lọ school. But this day, bí ọmọ ṣe wẹ̀ tán, mo ní go and meet your mommy, èmi ń wẹ̀ lókè. Ìgbà tí màá fi dé sálẹ̀ mi, àwọn méjèèjì mọ́. Mo náà lọ, mo pe aago kò gbé. Kí ló ṣẹlẹ̀? Ọmọ lọ school. Kí ló dé? Mo pe kò gbé. Throughout that day, mo wá pe ọlọ́pàá. Àbí ọmọ tó ṣẹlẹ̀ o. Ọmọ tó ṣẹlẹ̀ mi ìríyàwó àtọmọ. They put me house arrest for throughout that day until tí Bùnmi padà dé ìrọ̀lẹ́. Ibùlẹ̀ lọ, àwọn ọlọ́pàá níbùlẹ̀ lọ, ó ra ewúro, ẹ̀fọ́ ewúro ó ra wálé. Pé bójú ọmọ yẹn ṣe pọ́n, mo láìkẹ́. So àwọn yẹn sọ fún pé ó máa ra ẹ̀fọ́ ewúro àti iyọ̀ gbogbo tó bá ti fẹnu jẹ́ wọ́n á wá fẹ́ sí lójú. Ó ní irú orí oògùn wo ni? Irú oògùn wo ni? Ó yẹ kó ọmọ lọ school. Ìdẹ́ kí ni ọ̀sán ẹ̀fọ́ ewúro lọ pé ọmọ lọ rà ní ìbò ó ní kí ni pẹ́kàmù ló ń lọ. Mo ní pẹ́kàmù ní ó lè ṣì wà bẹ̀ ká lè tọ́ ọmọ náà sí school ká lọ wúlé star àtàfẹ́rà. Tí máa ń bọ̀ láti ibi iṣẹ́ mo lè ra ẹ̀fọ́ ewúro wa. Èwo ni ká fi sí máa fẹ́
sí ojú ọmọ tó ní pé ojú pa mo ní mi ò mọ irú ògùn yẹn ó ní àkínwá kí wọ́n máa wọ ẹ̀jẹ̀ máṣe kíníkà whereas Nigeria house ló mú ẹ lọ Nigeria house ló mú ẹ lọ olùgbà travel document fọmọ ẹ bí bàbá ẹ ti kú ìgbọ̀dọ̀ mẹ́ta tó ń gbé tó ti fẹ́ máa mú lọ Nàìjíríà olùgbà travel document bí bàbá ẹ ti kú ẹni tó tẹ̀lé lọ Nigeria house ọlọ́run ẹni ẹ náà sọ fún mi pé Bùnmi parọ́ fáwọn ni o Bùnmi parọ́ fáwọn ni àwọn ọmọ tó ìgbà tó wá sọ fún tó wá dọ̀ tó wá sọ pé bàbá ọmọ yẹn ti kú ẹ yarí pé ikú kẹ tí Bùnmi bá rẹ pàdé ọ̀rọ̀ ẹ̀ ajẹ́pẹ́yàwó òun tó pọ̀ nẹ́ẹ̀tì wọn àti Bùnmi pọ̀ ajẹ́pẹ́yàwó náà lè ṣe bí ẹ ṣe yọwọ́ ní ẹ̀ tó sọ fún àwọn ẹgbẹ́ sá fún Bùnmi o tó bá lè ṣerú eléyìí fún ọkàn tó fẹ́ sílé tó ń tọ́jú ọmọ fún pé you have to run away but nǹkan tó fẹ́ ṣe ó ti bọ́mọ ẹ lọ Nàìjíríà tó sọ fẹ́ pé àgùn àbíkẹ́ ẹ̀fọ́ ìwúrò ló ń lọ rà tó rà yẹn wálé ilé òde mọ̀ gbogbo ilé náà ni òun àti first minder Fúnkẹ́ tọ́jú wọn mo pe Fúnkẹ́ nígbà tí mi rí wọn pé Fúnkẹ́ ibo ni àwọn ìjọba ojú lọ ó yẹ kó lọ skul ó ní pé òun ò dẹ̀ mọ̀ ní o pé àwọn dáàdì àti mọ́mì òkè ẹ̀jẹ̀ bàbá àbíyè pé wọ́n wà ráàdì pé sọ wọn lòun fẹ́ lọ bá àwọn ọmọ kí wọn wọ́n ní tí Bùnmi bá fẹ́ lọ bá àwọn kí àwọn bàbá ṣé ìjọba ẹ̀kọ́ wọn lọ skul ni yóò wá lọ pé ọmọ kí wọn ni weekend wà mẹ́ta lẹ́ lọ ó ní ó dà pé wọ́n á lọ before weekend ó ní dẹ́ ìrọ̀lẹ́ wà ń bẹ̀ náà gbogbo tí mo sọ yẹn àṣàlẹ̀ sí mu wa ọlọ́pàá dó sẹ́nu ọ̀nà mi gbogbo dọ́ọ̀mù tó wà lólé gbogbo àwọn nípa ọlọ́run táwọn àjọ ń gbélé níwẹ̀ gbogbo yàrá wọn náà tún gbogbo dọ́ọ̀mù tí wọ́n lọ dòmítò sí inú kìíní bíkọ́ jẹ́ wọn káàgò lọ Nàìjíríà gbogbo ẹ̀ náà tún palẹ̀ pé bóyá mo kó ọmọ sínú bóyá mo pa ọmọ kó wọn sínú bẹ́ẹ̀ bọ́ọ̀sì tó dé tó ìgbà tó sọ fọlọ́pàá pé báyìí wọ́n ní sẹ́ mo fẹ́ fáìlì náà ní ẹni kìí mo nínú pé at least wọ́n ti dé pé lórí ọmọ náà ló ṣe lọ pé at least you can see ìmọ̀ ẹni tó rà wálé ọlọ́pàá dẹ̀ lọ nígbà tó ti tí wọ́n ti bí pé tí mo wá fẹ́ àlẹ́ ẹni tí mo ní nù wọ́n dẹ̀ lọ. ìgbà tó di Friday ìjọkejì Friday ó yẹ kọ́ mọ́ lọ sùkúl jọ yẹn náà. alẹ́ Thursday níjọ́ Thursday cousin mi ọmọ ẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ jọmi lójú yẹ kó wà mbẹ́ mo ní mo fẹ́ mú jọmi lójú lọ àwọn ní kí n jọ torí Ọlọ́run kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni jíjọ torí Ọlọ́run pásọ̀ tó invite wa wọ́n fẹ́ ṣe dinner night fún un mo lè máa jẹ́ ká fẹ́ kán rí ọmọ mo ní jẹ́ ká jọ lọ ó ní náà pé kò nídìí wọn àtọmọ náà ti wà ókè kémi lọ rẹpísẹ́ǹtì jọmi lójú níbi bẹ́ẹ̀dì tó yẹ kí èmi àti jọmi lójú jọ lọ but I did that fine ọjọ́ cousin mi mímí ṣe lọ bí bẹ́ẹ̀dì nìyẹn mo ju àwọn ẹlẹ́ sílẹ̀ gbogbo tó sọ yẹn airport náà lọ kò sí airport náà lọ sí wọn àtẹ̀sí mi ìjọ àwọn akíní o ibo mo wà mo ní mo ìwà ayé kọ́ sí mi ó ní àwọn jẹ̀ ti wálé gan pé bọ̀ àwọn yìí máa padà lọ mo ní kílẹ̀ tó fẹ́ padà lọ fún àwọn náà àwọn ọ̀rẹ́ àwọn kan bọ̀ àwọn afẹ́ kan mìtì mi kan mìtì òun gbà tí mi tẹ̀ sílé òní lè dọ́pọ̀ wọn wà tó ń mú jọ mi lójú lọ mo ní no problem ẹ mọ̀ pé ẹsẹ̀ máa délé èmi náà ò ní pẹ́ kúrò mi tí mo wà gbà tí mo délé mo bá báàgì rẹ̀ mo bá everything àti olè tètè mi ní iPad tí mo rà fún jọ mi lójú àti fóònù because mo ti gbá fóònù fọmọ ẹ̀ tó ti ń bá yẹn sọ̀rọ̀ direct mi ní ìdíje ní kọ́yọ̀ mọ́ mi ó ti ọmọ tó ti gbọ́dún méje gbogbo gbẹ́dẹ̀ ni mo ti sanwó lọ́yà tán mo ti àti ṣe application sínú ilé ó kù ọ̀sẹ̀ mẹ́ta nígbà tó wá ó kù 3 weeks tá a máa lọ sí court láti lọ defend èmi àtijọ́ mi lójú máa lọ sí court tí wọ́n á lè approve
gbogbo application tá a ṣe fún ọmọ ẹ̀ ó kù ọ̀sẹ̀ mẹ́ta kó oṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ló wà. So ìgbà tẹ́mi ti lọ sí ọ̀dọ̀ kọ́sìmì tí mo délé empty house mo bá ọkàn bá báàgì wọn báàgì omi méjèèjì wà lẹ́lẹ̀ àwọn báàgì àti alọ́ọ̀gì ẹ̀rù tó mi lójú náà wà bẹ̀. So I don't know anything mo kàn pé kò pé mo dẹ̀ láì dáhùn tèmi. Pàtó di bí 11 mo tajú mo dá 11 o'clock bó làwọn pípọ̀ wà mo pé kò pé ẹ̀ sọmọdé jọ ẹ̀ bọ́lá wà mo pé kò pé pásítọ̀ pé ìyẹn pásítọ̀ tó náà ń lọ sọ́dẹ̀ kò pé àwọn kùtùkùtù mo lọ tó sí ìta pé ọmọ lọ school jọ Friday kò lọ ní ìjọ Tuesday ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kò wá nínú school I will be in trouble èmi tó lè pé ó ní tí à ń fáyé ní ìfọ́mọ gẹ́gẹ́ sí ìta tí mo dó sí báyìí ní kọ́ọ̀bù mi ti wọlé pé don't look for us where in Nigeria ìta ẹ̀ náà mo ti sunkún àwọn tó ń kọjá lọ àwọn bẹ́ẹ̀ tó kọjá lọ náà mú mi padà fún ọ lẹ́gbẹ̀ẹ́ no para ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ ara jẹ́ báyìí ìta ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kún sísọ pé kí ni mo ṣe fún bòbí ìgbà tí wọ́n ní kí ni mo ṣe fún ẹ ó ní èmi fẹ́ fi ọ èmi ní mi ò fẹ́ ọmọ mo wá fẹ́ fi ọmọ gbàwé tí máa fọ ọmọ gbàwé èmi á lọ fẹ́ ẹlòmíì torí ẹbí tí ní mi fẹ́ divorce mi fẹ́ ọmọ ó ní ìlú wa ní ó kú ọ̀sẹ̀ mẹ́ta ká ló defend ọmọ ẹ̀ mo ti sanwó lọ́yà mo ti ṣe everything káka lọ wọ́n lè jẹ́ ká jẹ́ lọ kóòtù ká dé ká tó sọ̀rọ̀ ó ní àìmí fẹ́ fọmọ gbàwé gbogbo àwọn ọkọ̀ tọ́pẹ́ àlàbí gbogbo náà àṣìṣì wọn ọkọ̀ tọ́pẹ́ àlàbí ta keyboard ọkọ̀ sáwẹ́lẹ́ ṣe kìnnì kan kẹ́mi náà mọ̀ bọ́ ní tẹ́mi bèbí ò mọ̀ lórí mi mọ̀ kankan ṣe ẹ̀ mọ̀ bọ́ lé kọ́ máa ta sídìí náà ọmọ bọ́ mi ta sídìí káàkiri mo ní kí wọ́n bọ́ ẹ̀ ta sídìí. Kò wá sẹ́ni tí ó pè bùnmi tán ní Nàìjíríà pé tó ń gbé ọmọ ẹ̀ padà àbẹ́dẹ́ ọlọ́run bàbá àbíyẹ tó máa ń pè gbogbo wọn la sọ fún yíyá bọ́lá rẹ gbogbo wọn mo sọ fún yàtọ̀ sí àwọn àbúrò mi tán lọ ń kúnlẹ̀ bẹ̀ bùnmi tó ju bùnmi lọ tán lọ ń kúnlẹ̀. yóò ní èmi wà fọlọ́pàá mú àwọn tó wá kúnlẹ̀ bẹ̀ ọ́ ṣé mo fọlọ́pàá tẹ̀lé wọn. ní ó kù ọ̀sẹ̀ mẹ́ta ká lọ sí court anita ti kọ lẹ́tà sí court pé kọjọ kan fún wa ní more time pé ọmọ tí a fi ṣe application ọmọ ẹ̀ ti gbé kúrò ní ọmọ ẹ̀ ti gbé lọ ní sí Nàìjíríà wọ́n wá fún wa ní another 6 months pé kọ́mọ ẹ̀ fi padà wá kó wá sí nǹkan tá a sọ fún bọ̀. ohun tí àlọ́kílẹ̀ fún mi bí tí immigration ti kọ́kọ́ mú mi èmi àti ọgbẹ́ máa kan náà wá èmi àti àwọn sọ̀rọ̀ wá ní ẹgbẹ́ ilé òní bùnmí gbé náà ní Nàìjíríà mo ní àtúntò tí mo lé tó kó lọ́ọ́ sí àìgbẹ́ ló ló ń gbé tó bí ìfẹ́ yẹn fi ṣẹlẹ̀ òní mo sáré rántí mo wá pèpè ẹ̀gbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ yín ní bùnmí ń gbé ọ̀nà ẹ̀mú ní ẹ̀jọ́ oníwùmọ̀ kan tó máa ń bá tọ́jú ọmọ ń gbé sàlẹ̀ ẹ̀jọ́ ẹ bá mi wá nọ́mbà wùmọ̀ yẹn ní ọ̀yẹ́ ní ìwé àtẹ̀bátìlẹ̀ nọ́mbà wùmọ̀ yẹn wọ́n ní wọ́n gbé àbúrò ojú ẹsẹ̀ gbé àbúrò ẹ̀ ọ̀sẹ̀ di nọ́mbà wùmọ̀ yẹn mo gbé wùmọ̀ yẹn èmi wùmọ̀ yẹn wùmọ̀ yẹn jọ tí mo gbé ni mo wá sọ gbogbo tó ṣẹlẹ̀ wùmọ̀ yẹn sọ fún mi pé wọn mọ̀ pé tó yẹ kò mí ṣe ní irọ́ ló pa fáwọn àbúrò wọn gbé ọmọ ẹ̀ padà sí London ó kẹ́ gbé fáwọn àwọn wà bí ó sì gbé London padà ìjọ yẹn náà ló bá wùmọ̀ yẹn jà kó ń bá mi sọ̀rọ̀. Wọ́n ẹ̀ tí sídìbò mi bá fẹ́ jáde á lọ bá àwọn wòlíì pé kí wọ́n bá gbàdúrà sí sídìbò mi máa jáde lọ́tọ̀ọ̀la. Gbogbo àwọn wòlíì ẹ̀ ló lọ bá pé wọ́n ẹ̀ da ẹrù ọmọ síta ẹnu géètì ló ti bẹ́ ẹrù. Wọ́n tẹ lọ kọ́ ọmọ ẹ kúrò bíkọ́ bó ṣe mú jọ bí lójú dé Nàìjíríà ilé wọ́n ẹ̀ náà ló lọ dó bẹ̀ sí. Wọ́n ẹ̀ ló bá wa tọ́jú ọmọ ló ń tọ́jú ọmọ. Èmi ò dẹ̀ tún wá fìyẹn sí every month máa tún send owó oúnjẹ. Tí wọ́n ti wá send ẹ̀ àwa
ṣe pé àwa send ìpè yẹn àwa fi ránṣẹ́ àwa sígbà mi ọwọ́ mi mọ̀ pọ̀ mi lè ka text message kan máa delete ẹ̀ tó bá fẹ́ di fọ́lọ́mọ̀ wàá tún send owó oúnjẹ pé àfẹ́ lọ́sà jẹun wàá tún send ìpè wọ́n pè á ìkíní ìkejì ìkẹta ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mo nínú mi ni mo fowó ra ìpè mọ́ lọ́wọ́ bùnmi that's when I now stop tí mi send owó oúnjẹ mọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí wá mú mọ́ because none of my parents orí àwọn none of my sister orí àwọn ọmọ yẹn láti bébí títí ó sì di àná àwọn méjèèjì ni o títí ó sì di àná náà nìkan tí àti bọ̀ sí jomilójú àti bọ̀bọ̀ ìjọ praise night àwọn family mi tó rí wọn for the first time ẹ̀ẹ́dẹ̀jọ wà ní ibi tí bùnmi gbé àbúrò mi kan gbé Maryland bùnmi gbé alákùkọ ìkejì ń gbé Kòròdú àwọn tó kù sí Èkó so kò ṣe hiding place gbogbo àwọn kíníkà ni màá pè ẹgbẹ́ wálé màá pè àbúrò màá pè gbogbo wọn màá ti rẹ ní sùúrù we know we love you mo ní ẹgbẹ́ ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ ìgbà tí mo pè wálé àbúrò ẹ̀ sọ̀rọ̀ wálé bíbí náà wọ́n pè dáàdì wálé ni mo pè wálé àbúrò ẹ̀ sọ̀rọ̀ mo tó ṣe ni a lè ti rí lẹ́tà kan sí court wọ́n ti fún wa ní 6 months in this period jẹ́ ká wá bí jọmí lójú ṣe máa padà àtijọ́ ẹni wálé ti píkì ló ti gbé kọ́ mi mọ́ ó ní mò ń disrespect you mi pè ní píkì tí mo mọ̀ pé mo pè lórúkọ àtijọ́ ẹni yẹn ti blọ́ọ̀kì nọ́mbà mi tí ó ti gbé mọ́ so àwọn twins tó tẹ̀lé àwọn ẹni wọn tó wá ń bá dì àwọn ẹni náà lọlẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ sí gbogbo ẹ̀ kò dá wọn lóhùn so láti 2017 ló ti gbọ́ wọn lọ 2010 lábíjọ mi jù ó pé 7 years mo ní fọ́tò bá díẹ̀ mo ní lọ́wọ́ because màá ṣe cake màá ṣe everything as a party ni màá ṣe fún ọmọ ẹ̀ tí màá lọ gbé gift ní school fún ọmọ ẹ̀ so 2017 ló ti lọ tí mi ti gbúrò wọn mọ́ ọtí tó di 2000 2 years after ọmọ ẹ pé 9 years ni mo tó rí àdẹ́sì skul tó fi ọmọ ẹ sí mo dẹ̀ gbé kọ́ọ̀lù mi mọ́ mo ní ìdájí pé skul yẹn pé kí ọmọ happy birthday ìjọ birthday ẹni which is Thursday mo pe ọmọ yẹn mo kí happy birthday mo pe jíjà skul wọn ni o lọ́lọ́ pé ọmọ yẹn náà fi lọ́ba sọ̀rọ̀ ọmọ yẹn ní but my mommy say you have died at least èmi ló ń bá sọ̀rọ̀ mi kú but mo ní ò jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ just tó bá fẹ́ mọ bá mi sọ̀rọ̀ don't tell mommy at home ọmọ pé school I be talking to you ó dẹ̀ náà ti gbọ́ but ṣé mo kékeré ó sunkún wọnú mọ́tò ń gbàgbọ́ wa gbé ni nana why you cry àbúrò ẹni is it not my daddy that call her kí ni bùnmi pọ́ yẹn fún ìjọ kejì níjọ Friday olùfọlọ́pàá mú wọn ní skul gbogbo àwọn títà tó jẹ́ kí n bọ́ mọ sọ̀rọ̀ olùfọlọ́pàá mú wọn lọ police station ni mo ní fóònù nọ́mbà títà yẹn tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ mo ní fóònù nọ́mbà ẹ̀ títí di èní tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ olùfọlọ́pàá mú wọn ni gbogbo skul ní ìdá ti lọ police station àwọn ọlọ́pàá yẹn ló sẹ́ẹ̀ tí wọ́n á ń gbógun mi pé you register ọmọ pẹ̀lú Mr. and Mrs. Adeoye bísọ̀ bá bẹ́ẹ̀ ní láti gbé náà láti kí fún happy birthday pé irú wúmọ̀ àwọn ni wọ́n tí wọ́n bá ṣe pa wí níbẹ̀ kò tẹ́ lọ́rùn tí wọ́n ní àrẹ́sì wọn ní ti àwọn ẹ̀mọ́ ní because wọ́n ní orúkọ àwọn méjèèjì ló wà ní school àwọn and under the school rules bẹ́ẹ̀ tó orúkọ ẹ̀ wà bẹ́ẹ̀ ó lè gbé ọmọ kó bọ́ wọn sọ̀rọ̀ so ó lè pé òun wí níbẹ̀ ìjọ Monday another school àwọn ẹ̀ lọ ìsúnṣe wọ́n wá forúkọ mi sí ẹgbẹ́ kò fi ṣe àdánù and ìmílẹ̀ ni mo mọ school yẹn náà
fún wọn láti fún àwọn láti settle down. Ọmọ tó ṣe mọ́ ẹni jọba ló dákàn jáde nínú class àlọ́ tó ní síwájú corridor. Why you stay here? I want to see my dad. Ọmọ ẹni kankan Nàìjíríà ọmọ ẹni ẹtì ṣùgbọ́n ẹ̀pá máa ń gbé lọ́wọ́ kínní ọ̀kọ́ gbé kankan lọ́wọ́. And ìgbà tó di 2018 because ìgbà tó ti bọ́ ọmọ tó ti di pé I have nothing láti ṣe wẹ̀ mí. Mo pariwo síta ẹjọ́ mo wáyàwó mo dẹ̀ fighting divorce pẹ̀lú ẹ̀. So 2018 divorce jáde 2019 mo remarry. So he have a divorce only divorce letter èmi náà ní tèmi. Mo dẹ̀ remarry after 2 years tó ti gbọ́mọ lọ. Mo ní èmi tí mi lọ fẹ́ nìkan kan láti gbà tó ti gbọ́mọ lẹ̀ ní kókó títí ọmọ ṣe pé 7 years. Tí ó sì ṣe pé ìwà burúkú tó ń wù tí mo challenge fún ló fi ṣàdúró ìka fún mi. Àwọn yẹn ní kí mo dúpẹ́ because tó bá yẹ kó fi nǹkan tó jẹ fún mi ni mo sùn tí mi jí tó dé gbọ́mọ yẹn lọ́kọ́. Màá kúrò ní inú ilé láàárín òru màá lọ dó sí bus stop pé bùnmi fẹ́ dé. Àtọ́ di pé mo ti ń lose ẹ̀ because mi mú mi lọ sí Kent láti dé Smith pé come and stay with us. Mo dún bẹ̀ for 2 weeks. Lọ́gá mi pè pé where are you? Mo ní màá wá ní Monday. Bí mo ṣe débẹ̀ ní láàárín ọ̀sẹ̀ méjì ló ti rí báyìí. Wọ́n á fún ló ṣe wá explain fún ọ̀gá mi ní Adis. Mo ní wá ṣe eréṣì bẹ̀rẹ̀ iṣẹ́ padà kó mú kúrò lọ́kàn. Bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní after 2 weeks ni bus stop ni màá lọ jókòó sí. Ọ̀rẹ́ ọ̀gá mi lórí mi bus stop ló ní wọ́n àpò ni mo sọ pé ọmọ àti mú bùnmi ọ̀hún ti mú jọmí lọ́ ti ya jọmí lójú ti bú jọmí lójú sálọ Nàìjíríà tí mo sunkún bus stop lónìí náà o ti fún ọ ní ọlùdí máa lọlé. Ìyẹn ṣe mọ́ ní jogging lórí mi ní bus stop. Kele mọ bí màá ṣe jí láàrin òru lọ dó sí bus stop pé wọ́n ń bọ̀. Ẹni tó fi pléènì gbé ọmọ travel tẹ́mi sọ ní bus stop pé ọ̀fẹ́ fi London bọ̀ sí máa gbé wọn dé. So I'm losing it all this wise. So the next option for me tí mi bá fẹ́ the others ìgbà tó mú jọmí lójú lọ immigration tó wá bá wa ń bẹ̀. Inú tọ́lẹ̀tì ni mo sápamọ́ sí. Inú tọ́lẹ̀tì ní Adis. They know. Àwọn ni mo ṣe ní àwọn tó wà ládìs náà everybody can come out now at least bèbí ti jáde ń sìn mo ti ń sọ̀rọ̀. Inú tọ́lẹ̀tì ni mo sápamọ́ sí. Mo ń pe bòbó tó ń bá wa ṣe súyà níta which is Darlington. Ọ̀rẹ́ mi ni. Mo ń pe pé ṣé wọ́n ti lọ? Wọ́n ní ibo lọ àwọn náà inú tọ́lẹ̀tì ló náà sá sí òun náà. Inú tọ́lẹ̀tì ni wọ́n náà sá sí kẹ̀. Tọ́lẹ̀tì ibo ni wọ́n wà? Olóhùn wà ní tọ́fíìsì. Mo lé mi wà ní ti ìyí ti ta. Bó tí mo pé bọ̀ tó bá ti lọ òun máa mọ̀ because wọ́n wà nínú ọ́fíìsì náà ṣe pé òun fẹ́ sọ̀rọ̀. Wọ́n dẹ̀ mú pépà wọ́ọ̀kì tí mo fi lọ sáì ní wọn fi lọ pèntẹ̀ jáde báyìí pé wọ́n wà mí. Láfíà àgbà tó wá lọ tọ́jà lè ti sọ fún mi wọ̀nyẹ bọ̀bọ̀ tó ṣe súyà mọ́ wá jáde mo kọ́ntínú iṣẹ́ mi. Ìjọ́ kejì làwọn ọ̀gá mi pè pé kí ló ṣẹlẹ̀? Why do you run yesterday? Mo ní ọmọ tí mo fẹ́ fi ṣèwé tí mo fẹ́ fi nínú ìwé mi. Mo ní ìyá wọn ti jí sálọ. Home office sì ti kóòtù sì ti fún wa ní 6 months as we provided àti ìrì. Mo ní because èmi làwọn pípọ̀ ìwà wa. Pé bọ́ọ̀ ṣe láìkì mi tó káwọn ọmọ wò mí pé àwọn òdèlé mọ̀ wò mí pé wọ́n mú mi lọ. Pé they cannot bear that pain. You are so good staff. Báwo lè bí ẹ pain ni? Pé kí n jọ kí n fi ṣẹlẹ̀. Báwo ní láìkì kí wọ́n á mú mi níbi iṣẹ́? So I lose that job immediately níjọ́ yẹn. Níjọ́ kejì, mo sì bẹ̀rẹ̀ sí wáṣẹ́ mi. But luckily, kò pẹ́ lọ introduce mi sí àwọn mi. So òjẹ́ fẹ́ wò pé why òun ò gbé London? Why tó fi fẹ́ máa wà London nígbà tí everything ti dàrú? Kúkú máa bọ̀ níbi tó ń wà. Àìní mi fẹ́ dárúkọ bí tá à ń gbé ń sìn. Àìní mo move kó London ni mo wájú ẹ̀wọ̀n.
gbogbo gbà yẹn divorce ti rẹ́dì omi ti mọ̀ pé à ń fẹ́ra wọn. So àti gbà yẹn mo sáà mọ́ nípa àwọn ọmọ àkànkọ́ tí bá pè òun kò gbé tí bá pè bẹ́ẹ̀ kò gbé mọ́ àbúrò ẹ̀ kò gbé kò sẹ́ni kankan tó gbé mọ́ kò sí. Àwọn àbúrò mi máa lọ bẹ̀ wọn ní sílẹ̀kùn fún wọn máa ní ẹ̀yin ló ṣe gbé wọn ní kò gbé àwọn ń lọ bẹ̀ kò gbé máa ní sáà ní sùúrù ẹni sùúrù àti mi ò ní kí ni àwọn fẹ́ sí máa ní àti ẹni sùúrù wọn ní tí ó ti mi bá ti sọ náà ni tí ó ti mi bá ti sọ náà ni. Èmi nìkan ní ọkùnrin tó wọ́n ní. My daddy did not see my children títí wọ́n fi kú. Bí òye tó rí ní 6 months lọ. Èmi nìkan lọkùnrin tàbí. Àwọn àbúrò mi ìjọ light ní alẹ́ praise of song àbí candle light. Ìjọ ìná tó rá àwọn ọmọ mi. First born ti pay 15, second born ti pay 12. None of my family saw the children. Attempts now make apology. Orí íńtánẹ́ẹ̀tì mo ti gbọ́ kúrẹ̀ bùn mi ní chọ́ọ̀chì kan tó lọ. Irú kíni? Mo bá bẹ̀rẹ̀ sí pé nobody pick. Mo gbé wálé, mo gbà wọ́n táyé ká ẹ̀, mo gbé bùn mi himself. Nobody pick. Ìgbà tí mo rí pé wọ́n gbé, mo gbé àyẹ̀ ẹ̀ because ó ti láyàn lọ́nà tó bá gbáyàn létí. Èmi là yóò sọ fún. Dání ọ̀gá yín ni. Ó ti gbé mi náà létí rí ẹ̀ sáà ní sùúrù pẹ̀lú ẹ̀. Ẹ̀mẹ́ta àdìbò mi gbá mi létí kí n tó gbé ọ̀kan padà. Ni màá sọ fún ọ. Because lẹ́yìn ìgbà yìí tó gbá mi tí mo sọ fún bàbá ẹ̀, gbà tó wá sí London, èmi fẹ́ jáde, gbà ló ṣe bí jomi lójú, kò pẹ́ tó bí jomi lójú ńlá ẹ̀. Èmi fẹ́ jáde, ó ní bó mo lọ wọn ta, èmi ń jáde. Mo máa ṣe rìkọ́dì nígbà ẹ̀, mo máa ṣe fídíò rìkọ́dì, mo ní iṣẹ́ mo fẹ́ lọ ṣe, bó ṣe ní mi ní ẹ lọ nìyẹn. Kúrò lọ́nà ó kàn gbá ìtì mi ni. Ó ti gbá méjì ní Nàìjíríà. Àkọ́kọ́ mo fẹ́ ju ẹ̀sùn tún bàbẹ́ ẹlẹ́kejì mo fẹ́ ju ẹ̀sùn Ọlọ́run mo bọ́ lábẹ́jẹ̀ òun pè mí nínú obìnrin. Òun dẹ̀ kejì tó gbá mi létí. Tó bá gbẹ́lẹ̀ kẹta màá gbá tèmi padà. Àjọ jòkó síbi láti ń gbàdúrà náà ni mò ń gbàdúrà yẹn sójú ẹ̀. Ó ń kó bí mo ṣe ń gbà. Tó ìgbà tó gbá ẹlẹ́kẹta èmi náà gbà. Gbogbo àwọn máìndà rẹ ní gbogbo ọlọ́pàá pé àwọn adó lẹ́yìn mi pé irú ìwà wo ni ẹ. Ìgbà yẹn ó pè Bàásọjí ò ní bínú bí mo ṣe dárúkọ because they know a lot about our story. Mo pè Bàásọjí ó fẹjọ́ mi sùn pé mo nà. Bàásọjí pèrè pé báwo máa ṣe máa náà bọ́ mi kìlíkàkìlẹ̀. Mo ní Bàásọjí ṣe ń pẹ́ pè mí ẹ ti gbọ́ ti bùn mi ẹ jẹ́ ẹ gbọ́ tèmi náà. Mo ní ẹ̀mí ló ní ìyàwó yín lè gbá etí ẹ tó gbá tiẹ̀ padà. Wọ́n ní kò tó bẹ́ẹ̀ kó gbọ́ sókè. Mo ní ẹlẹ́kẹ̀ẹ́ta lè ti bùn mi gbà mí létí. Tèmi tó gbé ọkàn tèmi padà. Kò dé jẹ́ kí n lọ program tí mo fẹ́ lọ tó mo wà lé. Wọ́n ló gbá etí ẹ̀ pé kò sọ bẹ́ẹ̀ jẹ́ kí n pè Bàásọjí máa ń tètè sọ jẹ́ kí n pè wọ́n dẹ̀ pé everybody. So wọ́n sọ fáyọ̀ pé ọ̀gá yín ni ó ti gbé mi náà létí rí. Bí fóònù àyàn bá bàjẹ́ èló ni fóònù yín màá sọ ti àjà hard padà. So that's what I've been going through. Tí mo ń package pé táwọn èèyàn bá fẹ́ pariwo màá ní ẹ fi bò mílẹ̀ àwọn èèyàn mọ̀ ọ̀pọ̀ èèyàn ní òní gbogbo wọn pé ìwà tó ń wù ní o. Ẹ náà filẹ̀ ẹ fún àtàwọn ọmọ lẹ̀ ẹ mọ̀ dá wọn láàmú. Mo fẹ́ káwọn ọmọ lọ go school. Mo fẹ́ kára wọn balẹ̀ mi fẹ́ bá ayé àwọn máa jẹ ẹjọ́ ẹ fi wọn lẹ̀. Èdè fẹ́ dé ẹni tí tẹ bá máa ṣe kó àfẹ́ ti ká ayé àbọ̀ mi náà. Ìgbà tó mú wọn lọ ọlọ́pàá mi mú wá sí school ní Tuesday and mi tún wá Friday. So another 24 hours arrest ni mo wà. Títí àwọn ọlọ́pàá ti rí líǹkì ní airport bí ó ti mú wọn lọ Nàìjíríà. Àwọn kan náà kọ́kọ́ jẹ́ kí n mọ̀ pé ó ti mú wọn lọ Nàìjíríà kó
prison lọ́mọ mo ní àṣepùtì application ni wọ́n ní we cannot do it lọ pé then mo mẹ́rin mú un lọ náà àti mo fún àwọn ọlọ́pàá impression ní òkè go to Nigeria house go and ask question in Nigeria house because your wife go to Nigeria house with your children with your daughter only Nigeria house àwọn tó wúlò ń bẹ̀ àwọn go there so ojú ò jẹ́ kí n lọ Nigeria house ìgbà yẹn because later ni mo wá ń gbọ́ gbogbo abẹ́ẹ̀kú abẹ́ẹ̀ṣẹ̀kẹ́lẹ́ kàtà lọ sọ ní Nigeria house so ìgbà tí ìyẹn wá parí tí mo ti ní ẹ mọ́ dàbò mi láàmú ẹ filẹ̀ ẹ̀dùn torí ọlọ́ ẹ jẹ́ kó àtẹ̀sọ́ ń tọ́jú àwọn ẹ filẹ̀ bó kéèsì ẹ ti wà ní police station pé they want to ask question pé why tó fi mú ọmọ lọ why tó fi mú ọmọ lọ mo ní àwọn tó know reason why tó fi mú ọmọ lọ so ẹ fi sórí record anytime tó bá wá sí UK please ask so there's a time tó wá tí wọ́n ṣe anything wọ́n wá lọ so ìgbà tó wọlé fídíò pé wáyé kéèké mo pè àwọn ọlọ́pàá pé ẹni tí mo ń sọ ó wá sí UK náà báyìí ká fi bá mi bèrè wọn lọ́wọ́ wá wo kíní àwọn ní pé kí n má bínú pé ọlọ́pàá tó wà ní ìcháàjì kéèsì yẹn wọ́n ti change ó ti fi ṣẹlẹ̀ something like that ó dàgbé tán wọn ló ti fi ṣẹlẹ̀ pé but àwọn ti appoint ẹ̀fẹ́ lómi ẹ̀dẹ̀ fún mi fóònù nọ́mbà lómi ọ̀ ṣe gbogbo ẹ̀ pé àwọn ti appoint ẹ̀fẹ́ lómi àwọn kọ lẹ́tà sí mi pé in the case of your daughter tí mọ́mí ẹ̀ kidnap lọ Nàìjíríà tó ṣe pé ṣé mo ìfẹ́ kí kéèsì ẹ̀ wà on the system àbí mo fẹ́ cancel ẹ̀ maybe me back get back in 28 days pé àwọn approach kéèsì ẹ̀ mo dẹ̀ nínú pé ẹ fẹ́ need to know why tó fi ṣe irú nǹkan tó ṣe mo èmù kúrò because mi tí làwọn ọmọ bá sọ̀rọ̀ mo sọ fún ọlọ́pàá bẹ́ẹ̀ pé mi tí làwọn ọmọ bá sọ̀rọ̀ látijọ́ tó ti kọ́ àwọn ọmọ lọ I didn't hear anything from anybody and mo dẹ̀ ń wá wọn mo lọ sí Oríyọmí mo gba fọ́ọ̀mù mẹ́ ní 2024 ni mo lórí Yọmí because 2024 ó wá sí ìlú yìí àwọn ọlọ́pàá wa mú gbà ẹ̀ wọ́n mú ní 2024 ni ó wá sí UK àwọn ọlọ́pàá mú gbà ẹ̀ so wọ́n mú Friday ìjọ Monday ni wọ́n ní àwọn máa kẹ́mọ̀ alẹ́ Friday ló dé sọ wọ́n mú Friday so ìjọ Monday wọ́n bẹ láti àtẹ́májẹ́ Manchester ló dé sọ pé lọ London láti lọ bèrè interview ẹ̀ so at the end of the day àwọn ọlọ́pàá pè é pé àwọn ti interview ẹ̀ pé she is the mother pé àjọ mi lójú ìṣe ti sísè kò tí ì gbàwé so àwọn ò lè ṣe kankan pé nísìnyí àwọn ti mọ̀ pé òkè àwọn ọmọ wà lọ́dọ̀ ẹ̀ pé àwọn ọmọ ni wọ́n ní pé àwọn bá ọmọ sọ̀rọ̀ pé kódà àwọn ọmọ sọ pé àwọn bá mi sọ̀rọ̀ wọ́n ní nígbà ibẹ̀ lórí mi ti gbóná pẹ̀lú ọlọ́pàá àwọn àti mi lọ ní kí n calm down pé these are police pé kí n calm down pé kí n gbọ́n tó fẹ́ sọ náà ní ọmọ wọn lé olómú wọn lọ pé so báwọn ilé fọ́ọ̀sì ẹ̀kọ́ lọ mọ́ àwọn wa pé so kí wọ́n bínú àwọn máa close kéèsì yẹn mo dẹ̀ ní that's fine wọ́n ní tí bá fẹ́ ṣe kéèsì o pé mo lè jáde sí kọ̀ọ̀kan tó lọ fúnra mi o pé bọ̀ àwọn kọ́ làwọn mo nínú pé tọ́mọ wọ̀rí wọ́n ní tẹ̀ tí mi bá jáde bí then I can go and fight it in Nigeria mo dẹ̀ ní that's fine bẹ́ẹ̀ ni mo wá lọ sórí Yọmí tí mo lọ sórí Yọmí àwọn ní ojoojúmọ́ pé àánú àwọn olè ṣe kéèsì ọ̀ mo ní àwọn tó bá mi lọ ní ọ̀rọ̀ ọmọ máa ní bórí Yọmí ṣe gbọ́ ọ̀rọ̀ ọmọ wọn ní òkè tó bá sọmọ ní àwọn máa ṣe àwọn ní good pápá fọ́ọ̀rọ̀ ṣe everything àti sísá Yínká à ń sọ̀rọ̀ ìgbà tó wá dé stage pé àwọn fẹ́ lọ fún lẹ́tà láti invite wá sí orí program wọn ò pé kò yẹ pé kí n filẹ̀ kí n má bà ayé àwọn ọmọ ẹ̀jẹ̀ ìdẹ́ òun náà kárí ẹ̀ let me calm down so bí mi ṣe fún àwọn Oríyọmí ní owó
owó tán ní kí n fáwọn káwọn fi mú lẹ́tà lọ ni mi wá sọ owó yẹn pé kan fi mú lẹ́tà lọ. àtúnyà tí mo àṣàbíyàmọ aláta mi mo tún lọ justice court mi mọ̀ bóyá wọn justice court tí yóò just fún mi ní Nàìjíríà. Hello? 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 I don't sleep. Hello? Where you put it this one? Hello? What is Hello? what is Hello? Yeah, Kudi? what is Okay. Hello? Hello, yeah, Kudi? oh Tired. So, we are recording, just court. Just for me. We'll report everything for just for me. I want to send him a big phone details. So, I send the details. But unfortunately, there will be booking as your wife of Lodi for me. You was your wife of Lodi for me. But I want my name details if you want to know. But Lodi email me. I didn't any proof of my message to them. Someone okay, but you know fake Koti People know fake Koti Yani. Ìbàdí lórí internet mo rẹ̀ bùn mi tí mo pay everybody mo ń fún àwọn èèyàn nọ́mbà pé kán bá mi pè kò gbé nọ́mbà anybody kò gbé nọ́mbà anybody family ò dẹ̀ pè mí pé ó rẹ̀ bùn mi ọmọ tí bùn mi kú kó tó kú mo pe school táwọn wà pé táwọn wà òkè principal tó bá sọ̀rọ̀ táwọn àbúrò mi bá sọ̀rọ̀ yẹn tiẹ̀ bínú sí wọn ó bínú sí wọn pé this is a family case tọmọdé ọlámù ẹnìkankan tó mo ní ẹ mọ lọ school mọ́ ẹ fi principal lẹ̀ ẹ mọ lọ school mọ́ so ìgbà tó wá kú orí íńtánẹ́ẹ̀tì náà mo ti gbọ́ púpù mo tún sáré pé ẹgbẹ́ ìgbà ẹni ẹgbẹ́ tó gbé fóònù bóyá lẹ́lẹ́kejì tí mo pè ló tó gbé fóònù kí ló ṣẹlẹ̀ wọ́n ní báwọn náà ṣe rí nìyẹn àbúrò ẹ̀ tá a pè kó tó kú ó ní orí íńtánẹ́ẹ̀tì náà làwọn náà ti ń gbọ́ kú rẹ̀ bùn mi àwọn ọmọkùn rẹ̀ orí íńtánẹ́ẹ̀tì náà làwọn ti ń gbọ́ àwọn tí wọ́n bá wọn ṣe dọ́dọ̀ ẹ̀ àwọn tí lọ́dọ̀ ẹ̀ dé because kò sẹ́ni tó gbé fóònù anybody wọ́n ní yóò dá ẹ̀yìn làbúrò ẹ̀yìn lẹ̀ kíní ẹ̀ wá lọ tó ẹgbẹ́ ẹ̀mí àtẹ̀gbẹ́ sọ̀rọ̀ àwọn tó ṣe burial program wọ́n pè mí mo ní ẹni tètè bá fẹ́ ṣe ẹbí lọ wálé kó accept mi pẹ̀lú tẹ bá fẹ́ ṣe wọ́n tẹ náà ti sọ fún wọn fẹ́ hàn lórúkọ mi sára planning committee mo tẹ ní no problem kan hàn dì mí sí pé but I will not say anything o because mi fẹ́ wàhálà I will not say anything wọ́n tẹ ní no Peter at least kí n wà wé n tó ṣẹlẹ̀ kí n wà wé báwọn ní kí n sọ anything mo tẹ ní that's fine wọ́n tẹ hàn dì mí síbẹ̀ wọ́n ní náà wà ń bẹ̀ àwọn pásọ̀ jí aláyọ̀ everybody wà ń bẹ̀ ìwà tí aláyọ̀ ọ̀pẹ̀ mi pásọ̀ náà ló ń sọ pé wọ́n hàn dì mí over later we call it ó dẹ̀ yọ mí kú lórí committee ẹ̀ bóyá after 3 days wọ́n ti ra kọ́ọ̀tù everything tó yẹ ká fi sí pọ̀ mi not everybody like kó tó di pé wálé lọ fi ọlọ́pàá mú ẹni tó tọ́jú bùnmi lọ hospital because n tó fa program tí àwọn tí ó yẹ fẹ́ tán ṣe program pé àwọn fẹ́ sí bùnmi tẹ́lẹ̀ tí wọ́n fi cancel bẹ́ríà nìyẹn pé they cannot continue àwọn méjì tó wà nínú committee ní bùnmi gángan ti fọlọ́pàá mú tẹ́lẹ̀ kí ẹ̀gbọ́n náà tó tó wà lọ fọlọ́pàá mú ẹlòmíì lára wọn ẹni yẹn ló tọ́jú bùnmi ló wà lọ hospital 24/7 tó ń gbé gbẹ tó ń gbé tọ̀ tó ń gbé everything ọ̀hánú ọ̀fẹ́ gba bank card ọ̀fẹ́ gba phone number ọlọ́fọlọ́pàá mú ẹni tó lẹ́yìn ìgbà tó bùnmi kú ẹni yẹn náà fall sick ó wà lọ hospital ìjọ tó délé àwọn ọjọ́ kejì náà lọ́fọlọ́pàá gbé àwọn fẹ́ gba ike àwọn fẹ́ gba bank
bank card, I have a phone number, I have everything. Tell me what you know, phone number, the police station. You are the one who have right to collect this number from the party or Agolopa. Anything you are because I didn't see any picture, I didn't see anything. But the police station, lost a lot of things in the police station. But the quality, it's not the right. I can calm down. Kilo Shelley, then let me talk to the children. They keep on sorrow. Almost okay, for me, the phone number, I will call. Break down. For me, hello, everybody. Yes, please. So, is that all record? Yes, for record. Okay. Come with the pay, let me continue my story. All right. So, Stop playing. Stop so that my record. Sorry. Okay. Continue. continue. So, to stop telling me. No. Okay. So, please continue, Sima. Yes, please. So, ọlọ́pàá mẹ́ni tó ń tọ́jú ọmọ ẹ̀ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà. ọlọ́pàá mẹ́ni tó ń tọ́jú ọmọ ẹ̀ wọ́n ní this is not the way to go. ìyẹn ló bí àwọn kọ́mítì nínú tó fi káńsù pé àwọn wà lára prayer kọ́mítì mọ́ àwọn family issue pé kí family lọ sọ́jà ara wọn out. wọ́n ti ra coffin wọ́n ti ta họ́ọ̀lù Lagos State wọ́n ti lọ print banner wọ́n ti ṣe a lot of things pẹ̀lú ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ kọ́bọ̀ wọ́n ti ra everything everybody can deliver lóko wọ́n fi cancel ẹ̀ wọ́n lè pé wá ní kí ló ń ṣẹlẹ̀ wọ́n ìta fi cancel kínní ó ní àwọn pípọ̀ yẹn wọ́n kàn fẹ́ máa fi bùnmi powó ní ọ̀rẹ́ nìfà dálẹ́dì tó ti bùnmi dálẹ́dì is nonsense ó kàn fẹ́ máa fi bùnmi powó ní ẹ̀dá aláyọ̀ sọ fún many people pé bùnmi àti èmi àfẹ́ramọ́ bàbá wọ́n ní ṣé owó mọ̀ pé èmi àti ẹgbẹ́ òfẹ́ra ni ẹ̀wọ́ àti èmi àti àbúrò àfẹ́ramọ́ ni ó ní pé ìrírí mo ní ṣé kò sọ fún ẹgbẹ́ àfẹ́ramọ́ ni ó ní bó láti divorce mo ní London pé because ibi tí ọwọ́ náà tó máa file application for divorce ó ní can you send the divorce kìíní fún mi mo ní mi ní send ẹ̀ pé kó lọ wálé bùnmi ẹ̀ sá ti lọ kẹ́rù bùnmi ibi tó ń gbé because landlord wọn ti lé wọn síta ẹ̀ ti lọ kẹ́rù bùnmi ibi tó gbé so wàá rí fọ́ọ̀mù tiẹ̀ pàtó rẹ̀ bùnmi àwọn méjèèjì ẹ̀ nìkan náà ń gbé lọlé landlord wọn ti dáná lé wọn ẹnu géètì làwọn ẹ̀ máa dúró sí títí wọ́n ti sọ fún bùnmi lọ sí pé ẹnu géètì làwọn ẹ̀ máa dúró sí aṣọ wọlé sùn ní kò sí náà kò sẹ́nìtì ó sì ní kí ọ̀rẹ́ ẹnìkan tó pè lọ́rẹ́ tí yẹn lọ bá kó ọmọ lẹ́nu géètì sílé títí ó sì wá kú ẹ̀ẹ̀kan ní àwọn ọmọ ẹ lọ kí ní hospital lọ hospital just one day wọ́n dẹ̀ fọ́ọ̀sì ẹ̀kan tó kọ́ ọmọ ẹ̀ wá ni wọ́n fọ́ọ̀sì ẹ̀kan tó kọ́ ọmọ wá ni kò wá sí ẹni tó fọ́ọ̀sì ẹ̀kan ó lè sọ pé kẹ́kà pé bàbá àwọn ọmọ ẹ̀ ó lù àjẹ òfẹ́ra wọn àwọn òfẹ́ra wọn kẹ́kà pé bàbá àwọn ọmọ ẹ̀ fẹ́ra wọn but that calling he refuse kò gbà ìfà ẹni ẹ lọ́sọ̀ débi pé on the sick bed ní bùnmítì on block àbúrò ẹ̀ ẹ̀wò orí sick bed ló ti on block àbúrò ẹ̀ gan because gbogbo wọn kí a lọ ó bẹ́ẹ̀ sí gbogbo wọn ni ó ti lé gbogbo wọn jìnnà wọn lè súnmọ́ because of ṣìnà tí bùnmí ṣe wọn àti bíi wọn gbéra wọn lórí ọ̀kadà wọn lọ wẹ̀wé odò ojú ọ̀nà wọn máa sọ bó ṣe ń bára wọn sùn ọlọ́kadà tó ń gbé wọn lọ wọn mọ̀ pé yẹn gbọ́ Yorùbá ìyá tún yá these people
bá sọ̀rọ̀ kí n bá sọ̀rọ̀ kò pé kò pé kò pé wọ́n pè wáyé pé ókè mi ò pé Bùnmi ti kú ókè listen we need peace because agbóhùn sí Bùnmi at least gbogbo àwọn tí Bùnmi ti ṣàyàn ní nǹkan kìíní mò ń pè gbogbo pé ẹ lè bá Bùnmi jà ní pàtó wà láyé kẹtù mọ bá òkú ẹjà agbóhùn fi lè bó láṣìírí àyàn ní àtúrí tèmi ni mo ní èmi náà mo tó gbà lọ́wọ́ ẹ̀ at least mo pe béèyàn méjì mẹ́ta bẹ́ẹ̀ bí ẹjọ́ ẹni dàtí wà ń bẹ̀ ẹni dàtí wà ń bẹ̀ lọ́jọ́. tó ìgbà tí àwọn pípọ̀ yẹn wá káńsù ó kàn dídá mo kàn fún mi ni mo rí program tí ẹnìkan send mo rí pé eléyìí tó yàtọ̀ sí tí wọ́n send tẹ́lẹ̀ bá sọ fún àbúrò pẹ̀tọ́ wọ́n ti mú another date o because I'm not aware of anything again wálé tí mo ń pè ó kàn ń postpone ni mo tún sọ fún wálé pé before kí a tó bẹ̀rẹ̀ Bùnmi let my people come and greet you guys ibo ni wọ́n ti pàdé yín wálé ní ká wá bá ní alẹ́ ní 6:30 bí wọn wá bí wọn fẹ́ lọ ṣe meeting wọn ní òkè wọn á wà. mo ní àwọn tó kù kó ní bàbá ti rí òun àwọn tó kù pé wọ́n ti rí àwọn tó kù náà nìyẹn. 6:30 wà lè pa fóònù ẹ̀ ní. ìjọ kẹjọ ní àwọn I'm sorry ẹjọ má bínú kìnìkan òun á mẹ́ka náà dáhàrí mẹ́tìjọ ẹgbẹ́ láti wá rí wọn. àfi tí ó bá máa pè àbúrò mi ní ẹni lóko. mo wá pè pé òkè tí àwọn àbúrò mi àwọn alẹ́mi bá ti tẹ́ ọ̀bá jẹ́ kan wá kí ẹ kí n kọ̀ọ̀sọ́ àwọn ọmọ mi náà kí n tiẹ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀nìkẹ́mi ṣe ń bá ẹ sọ̀rọ̀ pé mo rọ́ọ̀tù sọ̀hún mo ní kí ló mú ìgbà mo rọ́ọ̀tù sí ṣé mo bú ẹni oníṣẹ́ mo búra mi ṣé mo bú ẹni àlọ́ ló náà òun sọmọ kékeré náà I'm close to 50 mo ní tí wọ́n bá close to 50 èmi ti 52. I went to two university in Lagos. Mo ní ṣé yẹn ni wàá jẹ́ kọ́ mọ̀ pé ó yẹ kí n bá àwọn ọmọ sọ̀rọ̀. Mo ní èmi ń bú àbí ó ti ti wá wá Nàìjíríà. I will show you, I will do this. You will go down. Ló bá cut. Èmi mò ń sàn yẹn. Hello, Yeye Kudi. Ló bá cut. Ló bá lọ sọ fáwọn ará ilé. Thank God the man continued. Tó ṣẹlẹ̀ ni o. Wọ́n ní mo ní dàtí ẹ wáyé padà pé because odi kan náà ló ń gbé kọlù tẹ́lẹ̀ bí sọ kí bẹ́ẹ̀ kiri ní kó má bínú and mo pé kò pé mo send text pé okay I'm sorry for what happened kó má bínú mo tún send a tribute sí wọn sí pé this my own tribute pé kó má bínú pé ẹni tí ó bá bára wọn dáǹsì àjẹ́ pé àti ṣetán ta fẹ́ parí tó wà lẹ̀. tó ìgbà tí ó pẹ́ wálé wọ́n pè lẹ́yìn ìgbà yẹn kò pé fún mi mọ́ ó ti fi kíní program ó ti fi sórí status ẹ̀ sọmọ ẹ̀yà àbúrò mi ẹ̀ lọ ìdú ìfàmìlì meeting with ṣe gbogbo ẹ̀ pé ok ẹ̀ ṣe ampa ẹ̀ ṣe gbogbo ọjọ́ máa pẹ́ lọ́wọ́ ṣe lọ́wọ́ sọfẹ ní àwọn ṣe lọ́wọ́ ìgbà tó dọ̀ ìbíyẹ tẹ̀sẹ̀ wọn kí wọ́n ṣe kíní ọdún tí wọ́n pín sọfẹ ní àfẹ́ everybody àjọ àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ní kò sí problem máa bá wọn yín sọ̀rọ̀ ẹ̀ máa ṣe kíní kan. wọ́n tí títọ́ mi lójú sọ tó sọ yẹn so that's what brings gbogbo patient mi láti jọ yìí bí mo ṣe ń wá àwọn ẹ̀tọ́ irú èpè ìkà tó ń pè sínú àwọn ọmọ ẹ̀ àwọn family náà tó wá ń bomi rí so they cannot get the truth of what is on the ground wọn lè sọ ọdọ fún àwọn ọmọ sábà máa fi wọn ta owó ni wọn fi ní kán tó máa dáwọ́ fún wọn I'm capable of taking care of my children they know
family. The next day, you have to go and collect that CJ. Thomas, because one day, to get him more become assistant counsel. One get him more become assistant. And then we go to Latin America. Ọba wálé sọ̀rọ̀ ìjọ cardinal dọ́kítọ́rọ̀ àfẹ́ bá wálé sọ̀rọ̀ lálẹ́ nígbà tí wàhálà ti bẹ̀rẹ̀ ní cardinal wálé ló mọ̀ wọ́n rí wọ́n ló mọ̀ anybody rí ó sọ fún ọ lórúkọ because àwọn wà lórí fóònù ọbẹ̀ bá sọ̀rọ̀ ó ló mọ̀ wọ́n rí ó sọ̀rọ̀ ó bá wọn sọ̀rọ̀ rí. effort wa ta make láti rí àwọn láti bá wọn sọ̀rọ̀ láti take àwọn gbogbo ẹ̀ náà jẹ́ kó já sí papọ̀. lẹ́yìn tó dà níta ọ̀nà hájú ọ̀nà ó tún ká wọn dà. ẹ̀yìn wọ́n ní káwọn àbúrò mi kọ́ lọ bá MC so MC máa jẹ́ ká sọ̀rọ̀ wọ́n sì lọ bá MC níta báyìí lọ gba ìkọ́ àwọn lóníjọ cardinal lọ gba ìkọ́ àwọn bọ̀lọ̀ náà kó wọn sá lọ. wọ́n ní ok báyìí báwọn fámìlì ti ń ṣe wọn fojú bọ̀rọ̀ so èmi náà lè fojú bọ̀rọ̀ mọ́ ẹni à but message ti jọ mí lójú pass I have to pass my own message and ọlọ́dẹ̀ ti orí íńtánẹ́ẹ̀tì tí mi fẹ́ kí kárí àbọ̀ méjì bàjẹ́ tí mi fẹ́ kí táwọn ti bàjẹ́ ibẹ̀ náà ló ti sọ so àwọn olókùnkùn lórí íńtánẹ́ẹ̀tì lọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀. That's why tí mo fi wá gbé gbèsè tí mo gbé pé they have to correct it láti more than 8 years tó ti mọ́ wọn lọ àná àdìbòsàn àná ni mo tó rí àwọn ọmọ bá sọ̀rọ̀ that's why tó fi ní dandandandan ó gbọ́dọ̀ bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ àná ni mo tó rí wọn bá sọ̀rọ̀ bọ̀bọ̀ mi tí ìdí bá sọ̀rọ̀ láti tọ́tọ́ ti fi títí di èní báyìí mi tí ìdí ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ yọkùnrin all the time tẹ́ mo wá wọn all the time ni mo wá wọn. So that's why tí gbogbo ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ because omi kò tún ojú ẹ̀ ṣe kò jẹ́ tún ẹ̀yìn ẹ̀ ṣe tó bá kú àgbàdo àkúfẹ́ anybody ìjọba náà àwọn náà máa lọ bọ̀ oníkálukú tún ẹ̀yìn ẹ̀ ṣe wàhálà yẹn ti pọ̀jù fún mi mo dẹ̀ mọ̀ pé ìyà tó fi jẹ mí ìfẹ́ kó bọ́ sórí àwọn ọmọ ìfẹ́ kó bọ́ sórí anybody àmọ́ ẹni tó bá dá mi lẹ́bi pẹ̀lú gbogbo tí mo sọ yìí mo fa lọ́wọ́ kò dẹ̀ fara mọ́ ìgbésẹ̀ tó bá yẹ kí n gbé lẹ́yìn ilé máa gbé torí ẹ̀ ni mo ṣe ní ibi tí àwọn èèyàn ti gbóhùn mi Yeye Kudi ló jẹ́ kí n wá bá yín sọ̀rọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá ní any question ẹ pè mí màá dá yín lò tẹ́ bá ní any proof ẹ pè mí màá send ẹ̀ sí yín tẹ́ bá sì nídi anybody tẹ́ fẹ́ kó bá yín sọ̀rọ̀ màá pè ní ẹ màá sọ fún tó bá ti accept I will let you know ẹ ṣé gan mo mọ̀ kó rẹ̀ sorry about that.